النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى نيتي أدوقف الله سبحانه وتعالى تي أشي الصلاة فون النبوة محمد صلى الله عليه وسلم أمبلون باقي لدى الصلاتنا يوم باوا أرى النبي أتي أوان صحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Lẹ́yìn náà a kíra wa púpọ̀ ní ìjókòó wa ní àṣálẹ́ yìí. À ń bẹ̀rẹ̀ ọba wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi pé kó ṣe àlékún mímọ́ àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró déédéé lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá wa subhanahu wa ta'ala kọlọmọsá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa kí a má bínú pé kí ni nẹ́tíwọ́ọ̀kì yìí ń ṣe bákanbákan òun ni gbogbo à ń wọlé à ń jáde kí gbogbo jẹmọ́ ń torí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí a má bínú torí tọ́lọ́wọ́n. Ní alẹ́ yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan pé ìjókòó tó yẹ ká wà ńbẹ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ mọ yọrí rẹ̀ lọ́wọ́ òun náà ni ìjókòó halqatu sharh al-arba'in an-nawawiyyah òun ló yẹ kí a ní lálẹ́ yìí bayna al-maghrib wal-isha ní gbogbo orú ọjọ́ báyìí. Àmọ́ fídíò kan ni a ti ń pè mí lákìyèsí lórí ẹ̀ láti bí ṣé àná náà kọ́ ni àná Tuesday. Àwọn ẹrú Ọlọ́run ọba kan tí wọ́n wo fídíò náà ni wọ́n ti ń pè mí pé àwọn ọ̀rọ̀ kan mọ̀ ń já rìnrìn kódà mo rẹ́ni tó sẹ́ndì líǹkì rẹ̀ sí mi dánwò ọlọ́mọṣẹ́ àbámi san wọ́n ní ẹ̀sùn lórí pé àwọn èèyàn kan máa ń sọ àwọn ọ̀rọ̀ kan yóò sì dákẹ́ kọ́mẹ́ǹtì lé lórí. Àgbà mo wá béèrè nọ́mbà bẹ̀ èmi náà wá lọ rí wò bẹ̀ gbà tí wọ́n dé bẹ́ẹ̀ mo bá sì rí ọ̀rọ̀ náà lóòótọ́. Ìgbà mo wá gbọ́ n tó wá kọ́kọ́ wá sí mi lẹ́mìí ni pé wa kadhalika yaf'alun bí wọ́n ti máa ń ṣe náà nu. Ojú tèmi wá kọ́kọ́ fi wò ó ni pé kí n kà á kún ara ìṣesí wọn àti ara ìwà wọn. Àmọ́ àwọn kan nù àwọn àlùfáà wa jazahullahu khairan wa hafidhahullahu ta'ala àwọn làwọn náà wá gbọ́ sọ̀rọ̀ náà wá pàkíyèsí pé
àfà bẹ́ẹ̀ bá ń dákẹ́ lórí gbogbo ẹ̀ má dákẹ́ lórí eléyìí o, torí pé eléyìí wọ́n fẹ́ fi dọ́gbọ́n dojú ọ̀rọ̀ rú máwọn èèyàn lójú ni, káwọn èèyàn bá lè mọ wá wò pé ntẹ ní kán mọ̀ ṣe ẹ wò wọ́n kàn ní a mọ̀ ṣe ni o, àwọn náà mọ̀ ń ṣe bẹ́ẹ̀, gbọ́gbọ́n tán fẹ́ dànù pé yóò dáa kí a ṣe clarification lórí ẹ̀. Ìyẹn ló wá bí kíjòkó tèní ló jẹ́ kí ó wáyé. Àwọn ọmọ ìyá wa tí wọ́n lórí alal haqqi wal huda, lórí tí jódodo àti lórí tí ń jẹ́ ìmọ̀nà tọlọ́run, àwa ò ní tí à ń bá wọn jà sí, àwa ò sì bẹ́ẹ̀ nìkankan ṣọ̀tá, tí kọ́ gbogbo wa lè bá rí nǹkan mú déwájú Ọlọ́run, ó ní gbogbo ń tà ń ṣe yìí. Àwọn ò bẹ́ẹ̀ nìkan jà, bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá, àlẹ́ni a ṣépè fún, àlẹ́ni a gbé lọ ilé ẹjọ́, àlẹ́ni a rán lẹ́wọ̀n insha Allah lágbára lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ à ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo yìí tẹ̀ ń ṣe yìí, kọ́lọ́run bí ti ń dùn wá tó yìí, a bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó bá wa fi ṣe ìmọ̀nà fún yín ni, kí àwọn ò ní ṣépè fún yín lórí eléyìí, a sì ní bẹ lọ́run aburú fún yín. Lóòótọ́ ẹni a ṣàbòsí fún ó láǹfààní kó ṣépè o, irú ẹ bá ṣẹlẹ̀ sẹ́lòmíì bó bá ṣe níbu o, àmọ́ èmi rò pé yìí ti bí ló sánkú, àbí fámìlì wọn kà báwọn gan laburú ṣe wọn, ẹ̀dá èrè ó mo fẹ́ jẹ, kò sáǹfààní fún mi, níbo ni èrè wà fún mi ni pé bọ́lọ̀ ń bá lè bá fi wọ́n mọ̀nà èèyàn kan ṣoṣo báyìí kó wá lóun sábàbí pẹ́ni náà fi mọ̀nà, ó lóore fún ọjọ́ gbogbo tí ń bẹnu ayé yìí lọ o. Èmi rí i pé tí ń bí kálukú wọn nú tí sì ń dùn wọn, ó náà ni pé àbò lẹ́ni yóò ṣe mọ dọ́rọ̀ padà sí mùdírù wa lẹ́nu. Àwọn mùdírù ọmọ wa sọ̀rọ̀, òun ló wàá sọ pé mùdírù sì wí, èmi fíìlì bẹ́ẹ̀ mo sì rí bẹ́ẹ̀, ó sì jáde nínú ọ̀rọ̀ wọn náà pé n ti ń dùn wọn náà nù. Nígbà tí wàá mọ ti ń dùn wọn, lárúbáwá ti sọ pé idha urifa sábàbù batala al-ajab, wọn níjọ́ téèyàn bá ti mọ ìdí tí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ńgbà míì, batala al-ajab, onídìí kéèyàn mọ ṣe mọ̀mọ́, èèmọ̀ ti tán náà nù, ìgbẹ́ ti mọ̀ dí, tó ń gbè mí ti mọ̀ di pé ṣé n ti ń dùn yín rèé, yín kan wá ń dùn yín ni, wallahi òdodo ọ̀rọ̀ bí ti mọ rí lára nu. Nítorí rahmatullah Abu Hurairah radiyallahu ta'ala anhu, Muawiya bin Abi Sufyan àti àwọn àgbààgbà nínú àwọn sàhábà táwọn náà lọ rí mẹ́nubà, bẹ́yìn ti rò pé ń dùn yín, wallahi ń dùn àwa jù bẹ́ẹ̀ lọ, torí àwọn eléyìí náà gbé ìsìláàmù wá, àwọn Ọlọ́run ọba ló fi ran ìsìláàmù lọ́wọ́, kò ní dá kéèyàn kan wá bẹnu àtẹ́lù wọn ká máa wá wòran, ṣùgbọ́n táwa wá àtẹ́lù wọn, gbogbo àlàyé táwa wá lè ṣe fáyé pé àwọn ẹni yìí ṣe ẹni ẹ̀tẹ́, ìṣèjú bá náà lọ, alhamdulillah pé Ọlọ́run ò jẹ́ ń bú wọn rí, ṣépè fún wọn rí, àmọ́ kàn fi hàn pé níbi eléyìí tán sọ yìí àṣìṣe leléyìí, níbi eléyìí àìmọ̀kan leléyìí, níbi eléyìí irọ́ leléyìí, níbi eléyìí ó fẹ́ jòjú báyìí náà lọ. A sì rí i pé a rí bẹ́ẹ̀ ni o, ipò dàbí pé bóyá ó ṣeé ṣe káwọn kinní ní kó jẹ́ sábàbí eré, torí pé nínú tá a mọ̀ tẹ́lẹ̀ nìkan mọ̀ ni tani Albani, tani Ibn Baz, tani Uthaymin, àrí bẹ́ẹ̀ ní tán mọ̀ ń ṣe tẹ́lẹ̀ nu. Àmọ́ ń gbà wọ́n lọ nìyí tán lọ náà tán láwọn fẹ́ sọ̀kò kan tó kù, nígbà tó kó ni ó sì bá àwọn àdàbíyà Ọlọ́run padà ní pé oko ni ó bá, a rí pé tani Albani, tani padà wá ń di pé Sheikh Ibn Baz, ẹ dákun kí là ní dúpẹ́ fọ́lọ́run ọba sí, qad hasala al-maqsud, ní táwa fẹ́ achieve náà ni àti achieve yẹn, alhamdulillahi rabbil alamin. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ń forí lulẹ̀ tí wọ́n sì ń fapá jánu, kò sọ́gbọ́n kó mọ̀mọ́ rí bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo ọjọ́ tó bá ti wọ́n rí pọ́rọ̀ kan fẹ́ já fẹ́ ta bá wọn, wọn ni wọ́n bí kinní. Kí wá ló bí yìí tó ṣẹ̀ ṣẹlẹ̀ yìí? Ó ní ìbéèrè kan nínú àwọn bóyá halqa bulugul umdatul ahkam àbí halqatut tafsir, ìrántí kan ní méjèèjì mọ́, òun ló ní ìbéèrè ti béèrè ọ̀rọ̀ ń pa tírà kan tó ń pè ní qala sheikh. Gbogbo tí mo fi ṣàlàyé ọ̀rọ̀ náà jù ṣẹ́jú mẹ́rin lọ, èyí sì sọ púpọ̀ náà, torí ìtì ìwọ́nu tírà ń gan, ìtì ìwọ́ torí ìrìn nírì ń téèyàn máa ń jòkó tì látara pé kálukú náà ti mọ bùtùlánù tí ń bẹnú ẹ̀. So díẹ̀ táwa sọ, mo rò pé òun ló bí àwọn reactions, ṣùgbọ́n kò bá dáa kájọ sọ̀rọ̀, ká fi hàn, ká ṣàlàyé mímọ̀, kìí ṣe ká máa parọ́ mọ́ra wa, kìí ṣe ká máa parọ́ mọ́ra wa. So òun ló wá bí irọ́ tí mo rí tí wọ́n ti lọ rèé pa, tí wọ́n sọ pé subhanallah, ọlọ́mọdé àṣàánú wa, wọ́n ní Hakeem Kutubi wá jẹ́ Aseje, ọkùnrin kan pè wọlé lórí prógrámù náà pé Kutubi lẹ́ ń sọ̀rọ̀ rẹ̀, ó sì wá jẹ́ Aseje lánàá lọ́dọ̀ mi ní inna lillahi wa inna ilayhi raji'un, kódà ìmọ̀ wá ń sí gbẹ́rẹ́, kódà gan-an òun gan pé kódà Kutubi òun gan sọ pé
pé ibi tóun ti lọ rí kọrùn bọ̀ yìí ó ti wá lágbára pé torí ẹ̀yin mọ́ wọn ń sín gbẹ́rẹ́ kódà ẹni ní tí wọ́n á fi kún pé as usual àwọn kìíní ni làwọn àfáà wa gbọ́ pé àfáà mọ́ dákẹ́ lórí eléyìí ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ sì ṣàlàyé fún àwọn èèyàn kí àwọn èèyàn ó lè mọ̀ ní play fídíò àwọn ẹni o kàn jẹ́ káwọn èèyàn ó gbọ́ ọ̀rọ̀ yẹn tó ká lè mọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn ọ̀rọ̀ míì tó ti wá pa sẹ́yìn náà tá a ti ń dákẹ́ lé lórí èèyàn kàn ra ṣàlàyé gbogbo ẹ̀ pọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ inshallah a sì gbà pé wọlé ẹ wá dákun jàmáà gbogbo ẹni tọ́lọ́run bá ní kó mọ wúrọ̀ wọn bá bẹ̀yìn lálẹ́ ìtorí tọ́lọ́run ṣẹ́tì ìṣẹ́ bá rán yàn ẹ bá wa share dáadáa gbogbo platform tó bá sì lè tún programu yìí play gbogbo wọn náà ni mo fún ní even bi idhnillahi ta'ala nítorí pé àdápa irọ́ ò ní eléyìí a sì gbọ́dọ̀ clarify rẹ̀ àìjẹ́ ń gbé kinní ọ̀hún ká gbọ́ inshallah. Ọlọ́run ní fúnra sí fún Àmín, àmín. Ọlọ́run ní falaka ilẹ̀. Àmín ya Allah. Láti fi oko lè fi ń pè àfáà fún mi. Allah. Bẹ́ẹ̀ ní Hakeem tó wájà sí ọ̀dọ̀ mi lánàá. Ẹ̀dá kò tí ó bá lè lẹ́tẹ̀ sọ yìí. Tó bá ti jà, wọ́n ní kó wá láti Sàlámù alékùn. Ẹ̀dá kẹgbẹ́. Ẹ̀dùn ṣé ò tọ́ lè lẹ́tẹ̀ sọ yìí dákùn. àwọn lè sẹ́ńtì fọ́tò rẹ̀ fún ẹsẹ̀ lè kẹjẹ ká rí torí pé orí wo social media láwọn ọmọ ẹsẹ̀ mo gan ní kọ́nà járí pẹ́sà Kò tí. àmì tẹ́tẹ́ àtijọ́ Wọ́n yóò yé wa ní. Hakeem sí bẹ́rẹ́ aláàbò tó lè sẹ́ńtì fọ́tò rẹ̀ fún. Ìgbélé wa. Ó fẹ́ nígbà àwọn orí tó ń ṣe kọ́ ara wọn bọ̀ yí ọdún lágbàá. ẹ̀rọ àwa ẹṣẹ́ oúnjẹ nìsá. inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha. Ọlọ́run máa ṣàánú wa Ọlọ́run kó ṣàforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa ṣé lórí pé asá ni ẹ mọ́ sí jálàbí mọ́ ẹ mọ́ parọ́ fáwọn èèyàn mọ́ ẹ mọ́ gbógun ti Bukhari mọ́ ẹ mọ́ gbógun tàwọn sọ̀hábà mọ́ ìrò pé mo sọ ju gbogbo eléyìí lọ níjọ àti ń bẹ lórí social media. Àmọ́jọ̀mọ́ mùsùlùmí ọ̀rọ̀ náà ni àgbọ̀ yìí ẹni tó sọ pé òun ó gbé fọ́tò mi jáde yìí ò ní wá ń retí látijọ́ Monday wọn èrí gbé jáde dì sí o mo sì mọ àwọn tí wọ́n ṣe kinní pé bọ́n ti gbọ́ wọn ti mọ béèrè fọ́tò yẹn kan ti gbé jáde àìrí kan gbé jáde dì sí. Àmọ́jọ̀mọ́ èmi Abdul níjọ́ tí wọ́n ṣe prógráàmù yìí ó dàbí bóyá jọ Monday mo padà trace ẹ̀ sí mo rántí ó dàbí jọ Monday tó bá jẹ́ pé jọ Monday àná tí ń sọ pé mo wá jáse jẹ yìí Ìkòròdú mo wà tí mo ní muhadara kan bẹ́ẹ̀ lọ́dọ̀ Sheikh Ma'ruf Muhib Adébáyọ̀ Kẹ́hìndé hafidhahullahu ta'ala wa ra'ah tí wọ́n ṣe sẹ́mínà lecture tá a ṣe ń bẹ lórí platform tá a wà yìí náà jẹ̀mọ́ so irọ́ lélẹ́yìí tí wọ́n pa so kódà lálẹ́ níjọ́ náà kí n tó níbi kúrò níbi program jọ náà aago 6 fẹ́ kọjá toru talẹ́ nínú lálẹ́ tílẹ̀ tún ṣú bá mi lójú ọ̀nà òmò wà kódà mo ti rántí pé àwọn ẹrù Ọlọ́run ọba kan tún wá pè mí lórí video call níbi mo ti ń drive lọ́wọ́ náà mo ti hangi fóònù sára bóyá dashboard ìsìn drive ń bẹ àwọn gan jẹ tún bá mi ṣàwàdà gbà kíní orí highway lẹ́wà ní nǹkan bẹ́ẹ̀ ẹnìkan gan tún ní mọ́tò yóò tán náà ni ẹ ti ẹ̀rọ mi sí tèmi ń gbé kí báyìí nu ọlọmọṣẹ́ àṣeyí tó dáa fún ní kálukú wa. Àjẹmọ́ mùsùlùmí àbẹ́mi ti rìnrìn àjò mi ń jọ Sunday rèé tọ́ wa wallahi alladhi la ilaha illa hu mo fi Ọlọ́run ọba tó dá sánmọ̀ tó dá ilẹ̀ tí ò sẹ́ni tá à ń sí àfòun nìkan búra èmi ò lọ́dọ̀ ẹnìkan lọ́ọ́ rí jáse jẹ́ o lọ́dọ̀ ẹnìkan lọ́ọ́ rí jẹ́ àṣejẹ́ kódà mo lè sọ categorically pé ǹjẹ́ àṣejẹ́ rí láyé mi jọ mo ti dáyé pé kinní kan wá láṣejẹ́ níjọ́ tọ́lọ̀ ti ní mo nílà káyì mo gbọ́n kódà kó tó di pé àná àti ẹ̀ padà sí ilé kéwù náà bóyá ń gbà tá àkọ́kọ́ ń ṣe ti tàwọn ọmọ àdúgbò gan Ọlọ́run ò jẹ́ ní mo fẹ́ jáse jẹ́ mo rí pé a tún wá bẹ̀rẹ̀ kéwù ọ̀hún padà Ọlọ́run ò jẹ́ ní jáse jẹ́ ká tún wá Ọlọ́run tún wá darí wa sí di súnà Ọlọ́run ò ní yín jáse jẹ́ jàmáà mùsùlùmí ẹ dákun irọ́ wọn pa mọ́ mi o irọ́ ni wọ́n pa o ẹ rí i pé wọ́n ti ń pa àwọn ọ̀rọ̀ yìí ti pẹ́
tèmi e dáhùn àmọ́ la pé léyìí ti fẹ́ mọ́ sàn tá ń pèpè sí ó ti fẹ́ kan ọ̀rọ̀ tawhid tá ń pè àwọn èèyàn sí ìyẹn ló fa gbogbo clarification eléyìí tí à ń ṣe ìjọmọ́ mùsùlùmí ìjà àṣejẹ lọ́dọ̀ ẹnìkan ìsígbẹ́rẹ́ lọ́dọ̀ ẹnìkan bọ́n bá wá tó bẹ́ẹ̀ ẹ̀wẹ́ kí n sọ báyìí bọ́n bá tó bẹ́ẹ̀ kán gbé fọ́tò nì jáde kí gbogbo ayé lè mọ̀ pé rọ́ ni wọ́n ń pa kán gbé jáde ẹ̀rí wọ́n lè lọ manipulate rẹ o àmọ́ ẹ̀jẹ̀ wọn ó gbé jáde bí wọ́n bá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbé jáde jẹ̀mọ́ kẹmọ̀ pópù rọ́ ni wọ́n o wa kadhalika yaf'alun bí wọ́n ti wá máa ń ṣe nu àmọ́ ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ ń ṣe gbogbo eléyìí ẹ má jẹ́ àjọ fi rọ́kùn àwa ò ní fi rọ́kùn fún insha Allah èmi ò parọ́ mọ́yàn rí gbogbo yìí tí a sọ ń pa jẹ́ àfa yín tẹ̀ ń bínú sí èyí ń gbé fídíò wa pé nǹkan sọ rèé ọ̀rọ̀ wọn ni mo ti ń treat gbogbo bí tí mo sì ti pè wọ́n nírọ́ wọ́n parọ́ ń bẹ̀ mo sì pè wọ́n nírọ́ nígbà ní bẹ́nu Bukhari pé faqtuluhu kò sì sí ń bẹ̀ bẹ́ẹ̀ mo nírọ́ náà pa wọ́n ní Al-Imam Malik rahimahullah ó bá wọn sábẹ́ láyé mo nírọ́ ni wọ́n pa àwọn ibi táwọn bá sì ti parọ́ tí n bá rí pé òkè èyí tí wọ́n sọ kò bá ìmọ̀ lọ ìní wọ́n fi ìní wọ́n tọ̀ eléyìí ẹ̀ fi mọ̀ lọ ìgbà sọ̀rọ̀ ìtazarọ̀ jàmọ́dà mo jẹ́ yàwọn irọ́ mo sì jẹ́ kó yàwọn yẹn náà bí ọ̀rọ̀ ti dàrú dictionary ni bàbá ò mọ̀ ọ́ wò ló dá wàhálà alẹ́ ìgbẹ̀yẹn fẹ́ wo ìtazarọ̀ tí wọ́n lọ ń wá tazirọ̀ ó wá tazirọ̀ kò rí tazirọ̀ nu dictionary wọ́n gbé tariza wọlé so tariza ló dẹ̀ ń túmọ̀ sí àìbásà òun ló túmọ̀ sí ó sọ di gbígbẹ jàmọ́dà ó sọ di dídì ayẹyẹ tariza ní jẹ́ bẹ́ẹ̀ so gbà tí ó sì sí nínú mímọ̀ àlàyé tá a sí ojú bá ń lọ so àwọn ọ̀rọ̀ míì tó dẹ̀ ṣẹlẹ̀ àwọn wo yẹpẹ̀ ká mọ̀ wo yẹpẹ̀ kò sẹ́rí ń bẹ̀ àlàyé báyìí ọ̀rọ̀ jálàbí àlàyé báyìí àpárọ̀ mẹ́nìkan àlẹ́nìkan jalè àpẹ́ nìkan ló ní irun tí ò jẹ́ àfi nǹkan burúkú ròyìn ẹnìkan kan ẹ dákun kọjá pé àwọn nǹkan tá a rí lára kálukú náà là ń sọ so ẹ̀yin náà ẹ mọ̀ pàrọ̀ máa wà náà nítorí bá mọ̀ ń pa mi lódodo sọ yìí tó sì dá ni pé ní tó bá jọ mọ́rọ̀ mọ́ tá a bá jọ ń sọ ni ọ sọ so tó bá wò pọ̀ kò tiẹ̀ wá wù ọ̀pọ̀ fẹ́ bá personality mi jà mọ̀ wulẹ̀ wá parọ́ mọ́ mi ẹ mọ̀ parọ́ tó bá tiẹ̀ fẹ́ bá personality mi jà pẹ̀lú tí n bá ṣe ṣé bẹ́ẹ̀ nu pọ́ ọ̀nà mi létí ẹ̀ṣẹ̀ mi èyí sì tètè lọ́ọ̀rẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àmọ́ kìí ṣe ọ̀nà tí mo dá òun kọ́ lókù tẹ́ ń sọ mọ́ bóyá mo ṣe àìláìfi kan òun kọ́ lókù tẹ́ ń mú mọ́ ní tó wá kù ni pé ẹ wá mú àdápa irọ́ ńláńlá báyìí ọ sì gbé ọ sì hún ọ sì pè wọlé ẹ̀yin tó pè náà gbogbo yín náà sì ń rẹ́rìn bẹ́ẹ̀ àmọ́ èmi ara ubashirukum èmi ń fún yín ní ìròdùn pé gbogbo yín pátá èmi ti mójú kúrò fún yín o àkódà mo sì ń fi ń dá yín lójú pé tá a bá déwájú Ọlọ́run ní béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín mo wá bẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àmójúkò tí mo ṣe fún yìí ẹ̀san tó wù mí kọ́lọ́run Ọba wá san mí lórí ẹ̀ ni pé kọ́lọ́run ó bá mi fi darí ọkàn gbogbo yín pàtàkì jùlọ àwọn ọmọ kéékèèké kan bẹ inú mi á máa bàjẹ́ tí n bá rí i pé àwọn ọmọ yẹn ni wọ́n ń ṣe irúṣẹ́ yìí because ọ̀rọ̀ kan náà wọ́n sálàfù ni oni idha ra'ayta ash-shabba nasha awwala ma nasha ma al-bid'a fa asmin tí ẹ bá rí gbẹ́njọ́ tó ọmọ fẹ́ bẹ̀rẹ̀ irun tó fi bẹ̀rẹ̀ rèé nírú àwọn ọmọ bẹ́ẹ̀ àfikọ́ náà kó ṣàánú ni o so àwọn ọmọ ọ̀rọ̀ wọn máa ń dùn mí kókó àwọn ọmọ yìí kéré iṣẹ́ tó ń gbé fún wọn yìí níjọ́ náà parí fánáwì náà parí rìn mí parí ọdún 2 ọdún 3 dáwọn tó yẹ pé wọn ju ọmọ tá à ń kọ́ ń lé kí wọ́n yà yín lọ aléyàn tó ti parí fánáwì lọ́dọ̀ wa ọdún 5 sẹ́yìn rèé tó ti parí fánáwì tó ti tọ́lọ́ tó ti ṣàánú ẹ̀ tó ti tẹ̀síwájú so ṣé àwọn yìí ò ní wàá mọ dunnú pé wọ́n wá ń dojú nǹkan rú inú mi ò lè dùn torí mo nírú wọn lọ́mọ kéwù tó sáwọn ọmọ tí mo wá nírú wọn lọ́mọ kéwù kí n wá rí kán wá mọ da ojú kéwù rú ṣé ìmọ̀ wá ní ìmọ̀ bá wọn fa nǹkan àbí wàá mọ̀ rò pé mọ̀ gbé ọ̀rọ̀ wọn ta ẹ mọ̀ yóò mọ̀ dùn yẹn pé àwọn ọmọ yìí kéré sí ní tán ṣe yìí so ọpọlọ yìí tí ì jiná tó ìrírí ayé ò tí ì tó nǹkan níbo láyé dájú kọ wọn ìmọ̀ so àbí kọ́lọ́n kó ṣàánú wa kó ṣàforíjì fẹ́nìkọ̀ọ̀kan wa so kọ́lọ́n kó ṣàdákun gbogbo jàmá mùsùlùmí mo tún fi rìn lẹ́ẹ̀kan sí pé àfáà tó lòun pè láti dí ìrókò èmi ò lọlé rẹ̀ lọ́rẹ̀ jáṣejẹ kódà yìí mọ́ rí ìdí ìrókò ọ̀hún gan-an bóyá tí ní àjò bá gbé mi kọjá ń bẹ̀ náà lọ́ọ́ lọ́sìn mọ́ tí mo lọ bẹ̀ gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tó sì mọ́ sọ tí n bá ní mo dá àdúgbò kan láwọn àdúgbò míì tí n bá débẹ̀ mo lọ́ọ́ lè ṣe wáàsí ni mo sì ti ń rìn káàkiri à ń ṣe wáàsí káàkiri ní ìsinmi àfa over 5 years ago láti mọ lọ bí tó ìmọ̀ tí ń bẹ nídìí ìrókò ìmọ̀ nǹkan kan ẹ dákun jàmá irọ́ ńlá ó ní wọ́n pa ilé ìkọ́kọ́ já kọ̀ọ̀kọ́ náà ẹlẹ́ẹ̀kejì mo wá ń rọ àwọn ọmọ ìyá wa àti gbogbo àwọn tán bá jọ wọ́n báyìí tá a jọ ń lọ́rọ̀ láàrin ara wa àwọn ò bá yín ṣọ̀tá o wallahi àti gbogbo yín pátápátá àwa fẹ́ràn yín o a sì gbèrò aburú ròyìn kódà èyí tó pọ̀jù nínú yín lèmi máa ń ṣàdúrà fún ní kọ̀rọ̀ èyí tó pọ̀jù nínú yín ni máa ń ṣàdúrà fún kọ̀rọ̀ àmọ́ ẹ dákun torí t'Ọlọ́run ẹ má jà fi ẹ̀ ń parọ́ mọ́ wa ẹ má exploit ẹ má lo method yẹn tẹ́rí ẹ fẹ́ dá sírọ́ọ̀fù nìyẹn
ẹ jẹ́ fẹ́ kọ́rọ̀ yẹn dàrú máwọn èèyàn lójú ni ẹ má jà parọ́ mọ́ra wa ẹ jẹ́ àjọ máa sọ ọ̀rọ̀ ìmọ̀ tá à ń sọ jálàbí wà kò sí ẹ ń gbé afẹ́ ẹlẹ́bọ kíní kankankan ẹ jẹ́ àfi mọ́ ń bẹ̀ ń má parọ́ mọ́ mi èmi náà ní parọ́ èmi ò ti parọ́ mọ́ ìwọ má parọ́ mímì jẹ́ àjọ fi ìmọ̀ kájọ fi sọ jàmá ilé ìta ń ṣe yìí ìdí tó wá bí ni pé àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ náà gẹ́gẹ́ bí nǹkan táwọn àlùfáà sọ fún wa pé àfi kẹ́ clarify ọ̀rọ̀ yìí irú ẹ̀ ṣẹlẹ̀ sáwọn náà wọ́n ti ṣe clarification bá padà sínú suratul Isra suratul A'raf Quran chapter 7 ayah 59 àgbé láti bẹ̀ ní tí wọ́n sọ ń pa ànábì wa Nuhu alayhi salatu wassalam tí ó sì dákẹ́ tó náà fèsì ẹja gbọ́jà mọ́ faddal ya shaykh. A'udhu billahi minash shaytanir rajim. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. Ọlọ́run àti náà Ànábì wa Nuhu alayhi salatu wa salam àná sáwọn ọjọ́ rẹ̀ ìgbó sì dọ́dọ̀ wọn ó ní ẹ̀yin ìjọ mi ẹ má jọ́sìn fẹ́ni kankan mọ́ o. Inni akhafu alaykum adhaba yawmin adhim. Ó ní inni akhafu alaykum adhaba yawmin adhim. Ó lẹ́yìn èèyàn mi èmi máa ń páyà fún yín o mo ń páyà ìyà ọjọ́ náà ìyà tí ó sì tóbi ni. Qala al-mala'u min nẹ́tíwọ́kì wọn fẹ́ dá mọ́ ń gbọ́ faddal. Qala al-mala'u min qawmihi inna lanaraka fi dalalin mubin. Àfà bá ń túbẹ̀ kéjì bá ń túkí àfà. Qala al-mala'u min qawmihi inna lanaraka fi dalalin mubin. Àwọn ọjọ́ Ànábì wa Nuhu alayhi salatu wa salam in tó já ìlẹ́nu wọn ni pé inna lanaraka fi dalalin mubin. Inna lanaraka fi dalalin mubin. Wọ́n ní rẹ̀ Nuhu yìí táwà rí pẹ̀lú tó ṣe pé orí ìsìnà ló wà o ẹ̀sùn dábì kan Nuhu nù. Nígbà tán lórí ìsìnà ló wà tó wá tẹ̀síwájú pé qala ya qawmi laysa bi dalala. Ànábì Nuhu alayhi salatu wa salam ó lẹ́yìn èèyàn mi laysa bi dalala ó clarify ara rẹ̀ ó ní ìsìnà wẹ̀yìn lẹ́kàn rò bẹ́ o. walakinni rasulun min rabbil alamin. Ó ló jíṣẹ́ ni mo jẹ́ sí látọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé ó jíṣẹ́ mo wá jíṣẹ́ fún yín ni o. Ànábì wa Nuhu alayhi salatu wa salam. Ballighukum risalati rabbi. Ó ní ṣe Ọlọ́run ọba mi ní jẹ́ fún yín kò sí nǹkan míì tẹ́mi fẹ́ gbà ń bẹ́ẹ̀. Wa ansahu lakum wa a'lamu min Allahi ma la ta'lamun. Ó lè mi ṣe wáàsí fún yín o wáàsí lè mi ṣe gbé ẹ ṣọ́ra yín o mo sì mọ̀ ń pa yípa tọ́lọ́run bá lè fi ṣe fún yín tẹ́yìn ò mọ̀ mo mọ̀ o ẹ dákun ẹ̀yin èèyàn wa èmi náà ń kọ́ sí ànábì wa Nuh ń ṣe bí ànábì wa Nuh èmi náà fẹ́ kọ́ sí rẹ̀ láti máa sọ fípẹ́ dákun àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pamọ́ mi yìí èmi èyí jáse jẹ́ o mi èyí lọ́dọ̀ ẹnìkankan lọ́dọ̀ ṣàjèjì lọ́dọ̀ jáse jẹ́ ìjẹ́ tíjọ́ Sunday n ò lọ́dọ̀ sígbẹ́ lọ́dọ̀ ẹnìkan ìlọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan pé àǹtí mo àwọn àwọ̀ yìí wàhálà rẹ̀ mọ̀ ti ń bẹ mo sì ń retí fọ́tò tí wọ́n gbé jáde bí mo ti jáse jẹ́ mo ń retí rẹ̀ kí wọ́n gbé bọ́ta ẹ dákun gbogbo ẹni tí ń gbọ́rọ̀ dákun mo bá ń ṣí ẹ̀rẹ̀ torí t'Ọlọ́run gbogbo ẹni tí èyí bá ṣí ẹ prógráàmù wa tẹ́lẹ̀ dákun torí t'Ọlọ́run ni ẹ jẹ́ kọ́rọ̀ yìí ẹ dákun ẹ bá ń jẹ́ orin bóyá inshallah gan á gbìyànjú láti lè tún sponsor kínní kó lè rìn dáadáa wọ́n ti ń pa àwọn ọ̀rọ̀ yìí ti pẹ́ a sì fẹ́ clarify rẹ̀ níwọ̀nba lẹ́nu Ànábì wa Nuhu alayhi salatu wa salam ọ̀rọ̀ tó tẹnu tiẹ̀ jáde rè nísàlẹ̀ ń bẹ̀ náà Ọlọ́run bá tún tẹ̀síwájú ń pa àwọn ànábì Ọlọ́run bá mìíràn kí ló lúwa tún wí. wa ila adin akhahum huda. Ọlọ́run láwọn Áádì àwa rán Húdù náà sí wọn náà kí ni Húdù wá ń sọ fún wọn. qala ya qawmi i'budullaha ma lakum min ilahin ghayruh. ìjọ náà sọnù o ẹ jọ́sìn fọ́lọ́run o kò sẹ́lòmíì tó yẹ kẹ́ máa jọ́sìn fún àfi Allah kò sẹ́ni tó yẹ kẹ́ máa bẹ̀rù àfi Allah kò sẹ́ni tó yẹ kẹ́ máa gbára lé àfi Allah inú táwa náà sì ń sọnù àní ẹ má lùgbàdì mọ́ ani ẹ má fi nǹkan kórígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé ani ẹ má gbé kan sáà nínú ilé kó máa kán tó àmọ́ sọ́jú báyìí náà lọ irú nǹkan táwọn ànábì Ọlọ́run tí wọ́n sọ tá sọ òun làwọn náà mọ̀ ń dọ́gbọ́n gbẹnu wọn sọ. afala tattaqun. ó ní ṣé ẹ̀ wá ní bẹ̀rù Ọlọ́run ọba ni ẹ̀yin èèyàn tiwa náà ṣé ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ni ṣé ẹ̀ ní páyọ̀ Ọlọ́run ni ṣé ẹ̀ ní jáwọ́ bí kẹ́ mọ bú Al-Imaam Al-Bukhari ni ṣé ẹ̀ ní jáwọ́ bí kẹ́ mọ bú Abu Hurairah ni ṣé ẹ̀ ní jáwọ́ bí kẹ́ mọ bú Muawiya ibn Abi Sufyan ni ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ pa àwọn kan ní dẹ̀dẹ̀wò rẹ̀ nínú àwọn sọ̀hábì Ànábì wa Muhammad ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ fa ìmọ̀ kan hàn ni ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ lẹ́ẹ̀mọ́ ṣe jálàbí ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ lẹ́ẹ̀mọ́ wo yẹ̀pẹ̀ ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ lẹ́ẹ̀mọ́ wo omi ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ pera yín ní alágbára omi ṣé ẹ̀ ní jáwọ́ níbi kẹ́ mọ fìbàjẹ́ lórúkọ pé ń ṣe ìmọ̀nà fáwọn èèyàn in táwọn ànábì Ọlọ́run bá sọ làwọn náà mọ̀ wí fún yín
قال الملأ الذين كفروا من قومه. Ọlọ́run ní ẹ wá láwọn kan tó yẹ kí wọ́n ya kèfèrí nínú àwọn ìjọ rẹ̀ nígbà wọ́n fèsì èsì wọn ni pé. إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. Ọlọ́run lẹ́sìn tó bọ̀ ni pé àbá tí ń wò wọ Húdù yìí ó dàbí pọ̀ fẹ́ ponú à ń rí ọnu sàfáhà à ń rí ọ̀pọ̀ ọ̀fẹ́ nílà kódà à ń rí ọ̀pọ̀ kùrọ̀ ni wọ́n ti sọ pé ànábì wa Húdù nù èsì wo ló wá fọ̀ fún wọn. قال يا قوم ليس بي سفاهة. Ó lẹ́yìn èèyàn mi ìsì wá ponú o ìyìn ponú ìyìn gọ̀ ìyìn ṣe dẹ̀dẹ̀ wúrẹ́ o. ولكني رسول من رب العالمين. Ó lójíṣẹ́ ni mo jẹ́ sí yín látọ̀dọ̀ Ọlọ́run ọba àgbáńlá ayé. أبلغكم رسالات ربي. Ó láwọn mẹ́sẹ̀jì Ọlọ́run ọba mi náà ni mo ń dìlíbà fún yín o. وأنا لكم ناصح أمين. Ó lèmi náà sì lè wáàsí oníwáàsí òun mo jẹ́ fún yín wáàsí mo wá ṣe. Jàmáà ẹ̀rí pàwọn ànábì Ọlọ́run ọba rèé wọn à máa dákẹ́ nígbà tí wọ́n ń pa àwọn ọ̀rọ̀ yìí mọ́ wọn. So gbogbo ẹ̀yin tẹ́ ń gbé káàkiri ẹ dákun jàmáà mùsùlùmí èlèmi náà ṣe dákẹ́ báyìí. Ìlọrin jáse jẹ́ lọ́dọ̀ ẹnìkan ìlọrin sín gbẹ́rẹ́ lọ́dọ̀ ẹnìkan ìlọrin bẹ́ẹ̀ nìkan pé mo mọ̀ tí wá wọ wàhálà ìwọ wàhálà kankan o ṣẹ́rí tí eléyìí tèmi àti ìjọ ń fà yìí wàláhì làdìm ń tún wá ràn mí lọ́wọ́ sí lórí ọ̀rọ̀ mímọ̀ ni torí ẹ wá sọ mí dẹni tí ò tiẹ̀ wá ráyè mọ́ rárá tẹ́lẹ̀ ṣe bí àti ẹ̀mọ́ra wọn àsìkò kan mọ́ bí ṣe nǹkan míì ẹ wá sọ mí dẹni tí ó pé àníṣe àṣebáfù tá à ń ṣe ètò tẹ́lẹ̀ ń jẹ́ kan sólúwa rẹ̀ dìmú so oore lẹ́tún ṣe fún mi tẹ́ ẹ̀ bá mọ̀ oore lẹ́sẹ̀ kí ni tí wọ́n á mọ lọ́ọ̀rẹ́ rojọ́ pé ẹ sóore fún mi sí ẹ tún sọ mí dẹni tí ó kódà bẹ́ẹ̀ bá tún mọ̀ ní tó kù tí mo wá káàkiri báyìí wọ́n tún rí táwọn kan tún sọ nínú wọn pé ẹ tíra ní fìgbésí ayé rẹ̀ rà bẹ́ẹ̀ ni o èyí tún wá owó kan tí n tún kójọ lọ́wọ́ báyìí ọlọ́mọṣà bá ń ṣe rọrùn ọlọ́mọṣà rà fún mi láìpẹ́ láì jìnnà báwo ti mọ̀ ránú o torí bá a ṣe ń rí bá a ṣe ń kí àwọn kinní yìí sí làwọn á rí i pé àtún nídìí tíra báyìí ó tún ku eléyìí náà ọlọ́mọṣà mọ̀ ṣe gbogbo ẹ̀ rọrùn fún wa ọlọ́run dákun mọ̀ ṣe rọrùn fún wa ẹ wá dákun torí tọ́lọ́ ẹ̀yin ẹ mọ̀ pàrọ̀ mọ́ wa àwọn ọmọ sọ báyìí fún yín àmọ́ òye bí mo ti sọ lẹ́ẹ̀kan o gbogbo ọ̀rọ̀ tẹ pa pátá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ń pa mo foríjì yín mo mójú kúrò fún yín láyé mo mójú kúrò fún yín jọ ń gbé ìdàlù kìyàmọ̀ mo wá bẹ lọ́wọ́ ọba pé oríire tí mo wá fẹ́ kọ́ lọ́wọ́ ọba ṣe fún mi látara bẹ̀ ni pé kẹ́yìn ó mọ̀nà kẹ́ wá mọ̀nà kẹ́ wá rí gbogbo táwa náà ń sọ kẹ́ wá gbé àṣẹ ọkùnrin yìí káàtì ẹ̀rọ pé ń bá wa jà ní àsótì ẹ̀ nífẹ̀ẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ń sọ̀rọ̀ yín o mo nífẹ̀ẹ́ yín ni o gbogbo yín mo sì máa ń tẹnumọ́ kíní kan fún yín wàláhì ẹ̀ nífẹ̀ẹ́ mùdírùl márkàzì tó mi àbáwo ní mo wò wọ́n ràn kán máa rìn lọ́nbi tán lọ́nì ká sì gbé kò sọ́nà mẹ́rin náà ń sọ oríire tún ló yẹ kó máa jẹ́ fún yín oríire ló yẹ kí ròrí ó máa jẹ́ jàmáà mùsùlùmí eléyìí ó jẹ́ ọ̀kan tẹ wá rí bí mo ti wá sọ pé àwọn ọ̀rọ̀ yìí ti pọ̀ tí wọ́n ti máa ń pa ìkànnì wọn náà pè mí bóyá kí n play díẹ̀ nínú yìí náà ìgbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ òun bá ní Hakeem ti ẹ̀ gbọ́ náà ọmọ tó fún lóyún ní 2009 aláì àwọn ará bíi ọ̀rọ̀ wọn lágbára púpọ̀ tó òun la tó ṣe wò pé tọ ọlọmọṣẹ àṣàánú wa àti wọ àárín wọn náà kódà ńjọ́ náà tí ó pè èpè ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ èmi ń bẹ nínú kíláàsì tá à ń ṣe dárúsù fáwọn èèyàn ńjọ́ náà ni ẹ jẹ́ ń play díẹ̀ bí ọ̀rọ̀ tiẹ̀ náà. ẹ dábò ṣe Abdul Hakeem Kutubi nù bẹ́ẹ̀ níta òun wo prógámù rẹ̀ kan òun fún mùdírù ọ̀ ní láti bọ̀ sábà. ìpìlẹ̀ yìí wá ń ṣe láàárọ̀ kùtùkùtù ni. mo ọwọ́ sí ẹ pé ọdẹ sáàbù ẹ̀ ní wọ́n ní mùdírù ní sábà gbogbo ayé kò fẹ́. tọ bí ti ń sọnù ẹ ti wá gbé lọ bí tó ti sọ ní tí n tó wí gangan bó ti fi pè bẹ̀rẹ̀ nu. àdìo àwọn ọbẹ̀ ilé àwọn ṣẹgbọ onítúnṣọ. àwọn ọbẹ̀ ilé àwọn owó ìtẹ́ mi ni torí mo kàn ní bọ́ọ̀sì ọ̀gá ìbá àmọ́ ọkọ̀ mọ́tò dára ní àwọn òsìkò ìdá ilé mi. Àwọn àfẹ́ńdì olóyè máa bọ́ sọ̀rọ̀ báyìí, àwọn àfẹ́ńdì tó wà báyìí. àwọn àfẹ́ńdì akíwò bí ẹjọ́ náà mo jẹ́ gbọ́ kíkan ọmọ tó fún lórí 2009. Jẹ́rí bọ́rọ̀ ní ti bó ti pa mí lẹ́rìn jọ náà orí yìí mọ̀ kó tiẹ̀ lè sọ adúgbò ọ̀rọ̀ bó ti pa mí lẹ́rìn jọ náà nù. Àṣẹ rírú àwọn ọ̀rọ̀ yìí àwọn ń gbé láàrin ara wọn yìí tún wá fọlọ́ ń búra fún gbogbo jàmọ́ pé èmi ò fọmọ kankan lóyún ní 2009 àbí kí ló pè 2009 ìyìn fọmọ kankan lóyún gbà náà kódà eléyìí kìí ṣe min babil fakhr àfi ṣe fàárí àti ṣe ríyà àmọ́ fa amma bi ni'mati rabbika fa haddith ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún ìyá máa ń sọ nínú oore tọ́lọ́run ọba ṣe fún mi láyé ó ní pé ọlọ́run ò jẹ́ kí n ṣe zìnà tán pé zìnà pé kí nǹkan ọmọkùnrin èèyàn kó wá wọ igi wọn ọlọ́run òjò ṣẹlẹ̀ sí mi rí
àwọn tí mo ti so yìgì wọn ìwé ò ṣẹlẹ̀ láàrin wa tàbí so yìgì tá a dá láàlẹ́ ara wa alhamdulillahi rabbil alamin àánú Ọlọ́run ní lórí olúwa rẹ̀ orí Ọlọ́run ọba ní Ọlọ́run dákun má bà orí náà jẹ́ so ìyìn irú ìrìn ìdọ̀tí bẹ́ẹ̀ rí àdúgbò tí kìí ṣe pé mi náà mo dá débẹ̀ o àánú Ọlọ́run ni o tọ́lá àdúgbò bíi mo gbé ẹnbá mọ bá dé àlọ́ náà jọra tó máa ní ibẹ̀ dáadáa yóò mọ̀ pé ẹnbá gbèrú bọ́n ó yẹ kẹ́ ẹ mọ bírú ẹni bí ò ti rí Ọlọ́run ọba sì fi sọ rẹ̀ sọ mi àṣọ Ọlọ́run ọba ń ṣerú oore níjọ́ náà torí irú ọjọ́ báyìí tírú àwọn èèyàn náà àwọn èèyàn astagfirullah irú àwọn èèyàn báyìí yóò mọ sọrú àwọn ọ̀rọ̀ báyìí jàmá fọmọ kankan lóyún irọ́ ni wọ́n ń pa o yíò náà torí gbogbo kọ́ọ̀lù mi náà láwọn ti ń rìkọ́ọ̀dù ká máa tún gbé jáde ká máa tún kọ́ tìbí mo ti fèsì ká máa ní sáré pé ńgbà tá a sọ kódà kò lè fèsì lórí ẹ̀ irọ́ wọn pa o Ọlọ́run ò jẹ́ kí ó ṣẹlẹ̀ sí mi rí láyé àní ìṣe zìnà rí láyé débi tí wàá fọmọ kan lóyún ìṣe zìnà rí láyé débi tí wàá fọmọ kan lóyún mo sì tún rọ́wọ́ wọn náà bí ká máa de àwọn obìnrin kan sólúwa rẹ̀ lẹ́nu bí ijọ́ ta bẹ̀rẹ̀ yìí náà ká máa pè ká máa sọ gbogbo ẹ̀ ọlọ́mọṣẹ́ àṣàánú wa nígbà ọ̀rọ̀ ìtazarọ̀ jàmọ́dà lásìkò ìgbà tí a fi ń lo dáwà lè kí n jọ náà lọ́hùn ọlọ́mọ àṣà àwọn ọmọ ìyá wa tí wọ́n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sàn lórí ìkànnù wọn náà Habibu kìíní kan ló kọ tiẹ̀ ńgbà náà òun náà dídì bọ́ síbi kọ́mẹ́ǹtì ni ó ní àṣà Hakeem Kutubi lẹ́ ń sọ ẹni tóun rí ní ó dárúkọ bìkan ní Ìkẹjà ó nílé aṣẹ́wó ń bẹ̀ ní mọ́ wá ná inna lillahi wa inna ilayhi raji'un ó kú ń bẹ̀ tán ó ní ẹni tó yẹ pé wọ́n jọ lọ rèé fọ́ báǹkì kan ní kinní kan ní jama wa kadhalika yaf'alun àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń pamọ́ mi nù ó gbọ́ àwọn eléyìí wọ́n ti pa sẹ́yìn tá a fèsì lórí ẹ̀ àmọ́ gbà wọ́n ti ní ìfèsì lórí eléyìí mo wá pé yóò da kí n wá kó gbogbo ẹ̀ tán ládùúgbò mi ń bí mo wà ìkan náà ń bẹ tó náà nílé kéwú òun náà pera rẹ̀ ó ní mọ́ríkàzù ló pélé kéwú ara rẹ̀ náà nígbà tí a ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bíi 2017 àbí kankan ó lọ́rọ̀ náà wáyé àbí 2018 lórí ọ̀rọ̀ wọn parọ́ mọ́ Bukhari náà ní kẹ́ni mọ̀ ogun ya ti ń jábọ̀ tipẹ́ láti bí 2016 láti ń bá wọn fà bọ̀ tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ gbangba náà yìí tó pọ̀jù ní kitabat kákọ́ mọ̀kọ́lá òun ló pọ̀jù ńgbà náà kó tó wá dípa wá sọ di òkè ṣé ó ní ọ́díò mo kàn release ọ́díò méjì ńgbà náà kó tó wá dípò já sí fídíò lọ́dún ni. so láwọn àsìkò yìí inú mọ́sálásí wa àwọn ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé irọ́ náà ń pa wọn Bukhari àlàyé rèé ìgbò wọn bọ́ ta tí ó sì dé ló bá nítọ́ àtání ẹni tó yẹ pé wọ́n ká orí èèyàn mẹ́yìn bútu rẹ̀ subhanallah wọ́n ká orí èèyàn wọ́n ká àwọn ọlọ́pàá gbẹ́njọ́ náà wọ́n kàn yanjú ẹ̀ láàrin ara wọn ni jàmọ́ irọ́ nìyí náà o orí èèyàn bó èyí tí ń lo mọ́tò báyìí nísìnyí a máa ṣe àṣìyà ká máa lo bí ọdún 7 ọlọ́pàá ò ká nǹkan bú mọ́nu mọ́tò mi rí kódà wọn tí ìka mú rí káwọn ní ìwé èrè ò pé ìkaka tó máa sọ pé wọn ká orí èèyàn jàmọ́ ara wọn irọ́ wọn tí wọ́n máa ń panu èmi èsì irú èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run ò sì ní ṣe mí bẹ́ẹ̀ láíláí èyí irú ìrìn ìdọ̀tí bẹ́ẹ̀ rí Ọlọ́run ò sì ní já bá wọn nìyí. Bákan náà ìkànnù wọn náà dá ipa àti sọ̀rọ̀ lórí yìí rí òun lọ rè gbé fídíò kan wá níbi tí Ṣékáwù ti ń ka àwọn tíra tóun máa ń lò èyí ò bá ní wàkà Kutubi Sheikh Islam ó bá sì mú bẹ́ẹ̀ ó ní ẹ̀rí pé Kutubi àti Ṣékáwù wọ́n mọ ara wọn rí irọ́ ni o ẹ̀rí gbogbo àwọn ọ̀rọ̀ yìí irọ́ ni gbogbo ẹ̀ àṣẹ wá rí jọ̀mọ́ ẹ dákun ó pọ̀ jù báyìí lọ àmọ́ tó mú mi mú wá báyìí ó ní pé ṣe rírun tá à ń ṣe lọ́wọ́ yìí mi ò ní interest ń bẹ́ẹ̀ ká mọ parọ́ mọ̀yàn ká mọ wá ṣe clarification a lè clarify rẹ̀ tán so kódà wọ́n tún pa mí lọ́la ṣe pé kan náà tí mo ti ẹ̀ ṣe bóun mo ṣe bí òun tún níbẹ̀rù Ọlọ́run ọba díẹ̀ láàrin wọn ni ìgbà òun náà dé òun náà tún parọ́ òun náà ní ẹ̀ ń fowókò òun gbowó òun náà tún parọ́ títí ńgbà tí ó ti ẹ̀ wá parọ́ ó láwọn ará dáwà link pé òun wọ́n wá ní àwọn mọ̀ pé Kutubi ṣe mistake àwọn ará dáwà link a sì pé wọ́n síbí ńjọ́ náà tí kan gan padà fẹ́ mọ làánà rẹ̀ kí n tó mọ ní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ irọ́ tí wọ́n ń panu ó tún parọ́ títí ó láwọn ọ̀rẹ́ rẹ̀ tán súnmọ́ àwọn yìí nǹkan sọ pé kíní kan àbí wòjòrò ti sọ́njọ́ náà so gbogbo àwọn ọ̀rọ̀ bá àwọn àdápa irọ́ tí wọ́n máa ń panu wa kadhalika yaf'alun ẹ wá dákun gbogbo ẹ̀yin olùgbọ́ wa wọ́n ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí nítorí àwọn òdodo ọ̀rọ̀ tá à ń bá wọn sọ ni nítorí kán mọ́ ṣe jàǹbá mọ́ ta ni wọ́n mọ́ ṣe mọ́ ni nítorí wọ́n mọ́ ṣe jálàbí ta ni wọ́n mọ́ ṣe mọ́ nítorí wọ́n mọ́ lu jìbìtì mọ́ ta ni wọ́n mọ́ lu jìbìtì mọ́ kò jù báyìí lọ ẹ má parọ́ mọ́ Bukhari mọ́ ẹ má bu Abu Hurairah mọ́ ẹ má bu Muawiya mọ́ àmọ́ ká nítorí tá à ń sọ lẹ́sẹ̀ mọ́ wá parọ́ mọ́ wa àwọn ò mọ̀ foríjì yín torí ẹ̀ torí pé nahnu nata'abbadu Allaha bidhalik gbogbo tá à ń ṣe nì àwọn fi ń jọ́sìn fọ́lọ́ ni so ká wá nírọ́ lókù tẹ́yìn ó mọ̀ wá pa tọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ àbá wa tún yín ṣe kó tún àwa náà ṣe níbi táwa náà bá kù sí kọ́lọ̀ wa bá wa tún ẹ̀yin náà ṣe èyí tẹ́ mú mọ̀ yìí irọ́ tẹ́ ń pa kì í ọlọ́mọṣẹ́ àbá wa kárọ̀ yìí kú èyí tó sì pè mí ń jò ní náà lọ́sẹ̀ tó lọ tọ́rọ̀ ní náà dẹjọ́ báyìí
èyí ò náà gbà tí ó tún parọ́ mi ó lè mi àtòun máa ń sọ̀rọ̀ lórí WhatsApp ó wá dọ́gbọ́n fáwọn èèyàn wá ní ẹ wo DP rẹ̀ rẹ̀ ò jẹ́mọ́ ìwọ tí wọn náà bá ní fóònù lọ́wọ́ àwọn nọ́mbà tó store wọ́n rí fóònù wọ́n ilé ìrọ́ tó clear ni kàn gbé fóònù jẹ́ náà wàá rí nọ́mbà tó store wọ́n ṣó gbé DP wá àbí ò gbé DP wá ṣé yóò gbé picture iná wá àbí kò gbé wá ẹ sì mọ fírémù rọ ẹ wà mọ ọ̀rọ̀ lórí irọ́ ẹ wà mọ dọ́gbọ́n dàrú máwọn èèyàn lójú gbogbo wọn tí wọn náà bá ní fóònù lọ́wọ́ lọ rí wo fóònù lọ́rí pé yóò ṣe bẹ́ẹ̀ so èmi ò wà wallahi alladhi la ilaha illa hu ó ní mo ní nọ́mbà òun lọ́wọ́ díbà tí ń sọ yìí tún save nọ́mbà rẹ̀ ìyìn save ẹ̀ láti jọ́ tó ti kọ́kọ́ pè mí ìyìn sì tún save ẹ̀ dì sí náà ó lè mi àṣọ ti sọ̀rọ̀ 3 hours rí irọ́ ló pa àṣọ̀rọ̀ 3 hours rí ẹ̀ẹ̀mejì ni ó pè mí láyé alákọ̀ọ́kọ́ yìí mo ti pẹ́ nígbà tọ́rọ̀ nǹkan kan jẹ́ ìṣàkọ́kọ́ bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ ni ó kọ́kọ́ pè mí kan bí i ìṣẹ́jú mélòó mo ní mo ń drive mo ní ti máa débi tí n bá páàkì máa pè padà mo sì pè padà ńgbà mo páàkì tán gbá ìyá ìrọ̀ gbágbágbá a sì sọ̀rọ̀ ọ̀rọ̀ wájọ́ náà ń gbò tí di 1 hour ọ̀rọ̀ yẹn court èmi wá pè padà lálẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ kò ju bí 4 minutes lọ direct number alájọ́ ń pera àkejì WhatsApp ìjọ náà mo hàn ká àti wọ́n ti ẹ̀ jáwọ́ mi lọ́wọ́ bá já fáì lẹ́ẹ̀kan náà a rí ibi sọ̀rọ̀ 4 minutes pé ó dẹ̀ ló òun sẹ́ẹ̀tì fóònù òun pé tó bá ti pé 1 hour kó court ọ̀rọ̀ tá a sọ́njọ́ náà kò jù bá ń lọ ọjọ́ lọ́jọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní yìí tó pè mí lórí live program ìwọ lọ́rọ̀ tó wá ń pa pé ń gbà rí mi àti mọ́ sọ̀rọ̀ 3 hours àjọ mọ́ sọ̀rọ̀ lórí WhatsApp wo wá parọ́ yẹn pé wà á ẹ máa rí pé tẹ́ ẹ̀ bá ní nọ́mbà lọ́wọ́ ẹ̀ lé ní DP ẹ̀ irọ́ ló ń pa àfà irọ́ ni nàá ẹ̀yìn ẹ̀yìn ìwọ náà wo orí fóònù tiẹ̀ náà kọ́ ọmọ wo WhatsApp ṣé ọ̀hún rí DP àwọn èèyàn bọ́ ọmọ rí ń bẹ́ ọmọ rí nàá ọmọ rí jàmá mùsùlùmí ọlọ́mọ ṣàánú wa níbi àlòkàn òun náà làwọn náà rí yìí o irọ́ tí wọ́n mọ̀ pa òun rèé ẹ dákun torí tọlọ́run gbogbo wọn tí wọ́n bá wá gbọ́ torí àwọn eléyìí sọ gbangba la fìdí báyìí dákun tí wọ́n bá ń sọ nǹkan míì fún kọ̀rọ̀ in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bijahala wa tusbihu ala ma fa'altum nadimin tí àwọn kan bá gbéròyìn wá àṣetálù Kùránì nípanu o in ja'akum fasiqun binaba Olúwa ní táwọn pòkì kan bá gbé ìròyìn kan wá tán gbé ọ̀rọ̀ kan wá fatabayyanu ọlọ́ni ẹ verify o ẹ wádìí dáadáa o ọlọ́ni ìta ṣe ni ẹ wádìí ni pé antusibu qauman bijahala kó má di pé ẹ lọ rèé bẹnu àtẹ́lù àwọn èèyàn kan pẹ̀lú àyìnbọn kan yín fatusbihu ala ma fa'altum ẹ padà mọ́ wá kábàámọ̀ pé bó láti wá ṣerú eléyìí jàmáà bẹ́ẹ̀ bá ti wá rí báyìí gbogbo àwọn èèyàn wa tó kù tán máa ń parọ́ mọ́ náà ṣe ti rí ṣe ẹgbẹ́ nìkan náà parọ́ mọ́ pé nǹkan ọmọkùnrin rò ṣiṣẹ́ mọ́ kẹ́mi tó wá mọ̀ pé àṣẹ ń retí ìbejì ọlọ́mọṣẹ́ àjẹ́ kí ìyàwó wọn sọ láyọ̀ so àṣẹ ń retí ọmọ ẹ sì ní kò lè ṣe mọ́ ọlọ́mọ ọjọ́ wá tún wá ní pé àbíyàwó ọ̀nà ìkúkú tún sọ pé bóyá ọmọ ẹlòmíì ní inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá máa ń gbọ́rọ̀ ru àwọn ẹni báwọn yìí ẹ já mọ̀ bí irọ́ tí wọ́n ń pa bó ti rí rèé o irọ́ tí wọ́n ń pa bó ti jẹ́ rèé o irọ́ tí wọ́n ń pa bó ti lọ rèé o ṣùgbọ́n ti wá jẹ́rí èyí tán wá pa mẹ́mì yìí wọ́n tún pa mí wọ́n sì tún pa mí kódà alhamdulillah ọlọ́run kíkà kan máa ń là wá níjọ́ yìí tó parọ́ olówó náà dé parọ́ olówó dé àwọn èèyàn tún sọ fún ni pé ọ̀n parọ́ mẹ́ni yìí ni ó dàbọ̀ rántí kan náà alfa wa abumardi hafidhahullah wa ra'ah ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn àwọn tún dìídì ṣe fídíò lórí ẹ̀ in fact inú mi wá dùn sọ̀rọ̀ kan àárín èmi àti wọn ló wà ìmọ̀ kí wọ́n gbé bọ́ta wọ́n ní ẹni tó ń sọ yìí ìyín tún máa ń bẹ̀ mí jà gan ni pé àwọn ṣe ń gbá account number síbẹ̀ ìyín tún máa ń bá àwọn jà nígbà ní ẹ mọ́ gbá account náà wọ́n ní ó dàṣẹ́ ẹ mọ̀ ṣètò báwọn ti mọ̀ ṣe rétò ṣe mọ́nítọ̀ ìbọn lèmi ló wà lágbára kódà bí mo tún ṣàṣejù dé bí ọ̀rọ̀ ọ̀rẹ́ àfáà tí mo mọ̀ tá a mọ̀ pé láfà aládìsìn ọ̀rẹ́ wọn ni mo wá tún pàfà pé àfáà bó láti fẹ́ ṣe pẹ̀lú àfáà tí ń sọ̀rọ̀ yìí pé kán mọ̀ lọ account number síbẹ̀ ọ̀rẹ́ wọn náà tún agree pẹ̀lú mi pé àwọn náà mọ ẹja àbáwọn sọ́kọ́ mọ̀ ṣe mọ́ ìgbà wọn náà gbálàyé àbúmọ́rí pé ọ̀dà ṣẹ́ mọ̀ bó láti ṣètò ìgbà ọwọ́ tí yíò náà ti bọ́nu ọwọ́ bí wọ́n ti ń bọ́nu so jẹ́mi tí bá wá ń sọrú yìí lọ́wọ́ ń parọ́ pé owó nígbà kódà mo mọ̀ nínú àwọn ìyá wa kan táwọn èèyàn kan tó mọ̀ ń send message pé àfáà ó máa wù akẹ́mọ́ ṣe báyìí mo ní kò sí tí ń jọ gbogbo yìí pé à ń gbà kan nọ́mbà síbẹ̀ à nídìí ẹ̀ ẹ̀wọ̀n bá ń tọ́lọ̀ ń bá fún wa ń bá lè fi ra dátà ara ìjọ ń bá sì lówó dátà yìí ṣe láìfù náà ní ẹni kò ní mú mi sí ìjọ ń bá sì rí dátà ara yìí ti ń gbé síbẹ̀ tọ́lọ̀ mọ́sá àmọ́ ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa kó mọ gbàdúrà wa ẹ dákun ẹ̀yin jàmá mùsùlùmí wa kadhalika yaf'alun bí wọ́n ti ń ṣe nu o irọ́ ni o èmi ò lọ rè jáse jẹ́ ń bì kankan ṣáàṣì rírọ̀ yìí wọ́n ti pa mẹ́rin kan náà rí tí mo mọ wàhálà tí mo ṣe ń jọ́ náà lọ́hùn kí n mọ yà lọ síbẹ̀ tó má ti máa ń pààrọ̀ nu
bí wọ́n ti máa ń pa irọ́ yìí òun náà lélẹ́yìí ǹjẹ́ ẹ tún mú fi kíní kan nílẹ̀ pé a ní ìtún wá jẹ́rí láyé ìjẹ́rí láyé ká tó máa sọ pé ìgbà téèyàn tún wá ń sọ pé káwọn èèyàn jìnnà sáwọn in tó jọmọ́ rándanrandan bẹ́ẹ̀ tọ́ ọlọ́mọṣẹ́ àforíjì wá ẹ wá dákun gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa in tí mo fẹ́ kẹ́ mọ́ ṣe ni pé àwọn ẹni tẹ́rí tán ṣe kíní ẹ dákun ẹ mọ́ bá rántí wọn nú àdúrà ẹ mọ́ bá ń ṣàdúrà fún wọn ẹ má bú wọn o ẹ mọ́ gbogbo ẹni tí ó bá pè wọlé dákun àdúrà ni ó ṣe fún wọn ìyẹn lè ṣe mọ̀ pé wọ́n ṣe wá rí báyìí yóò ṣèyàn lè mọ̀ àmọ́ ṣẹróore tó wù mí kọ́lọ́wọ́n bó ṣe fún mi lára wọn ó ní pé mọ́ ti ń parọ́ yìí kọ́lọ́wọ́n ọba wa ló ń sábà bí ìmọ̀nà fún wọn ìyíhùn ló wà láà oríire tí èmi ó ṣe nu o tẹ́rí kí n ṣe pé kọ́lọ́wọ́n ṣàbúrú fún wọn kó wá ṣe ìyíhùn kọ́ lóore mi tó dábúrú wọn ní benefit ń bẹ àmọ́ tọ́lọ̀ ń bá lè ṣe tán ilé mọ̀ náà wàláhì kódà yín ṣe wàlímọ̀ rẹ̀ insha Allah tọ́lọ̀ bá fi lágbára kí n lè pẹran yín pẹran bí ìbá lágbára kí n lè pẹran yín dáná lásán kí n fi ṣe wàlímọ̀ rẹ̀ fáwọn èèyàn pé èmi lọ́lọ́wọ́n bá ṣoore tó báyìí fún torí oore ńlá ni tọ́lọ̀ bá ilé fi wọ́n mọ̀nà látàrí yẹn ẹ dákun èyí tún sọ èyí tún tọrọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ máa bá ń ṣí ẹ ṣí ara ẹ láì mọye ìgbà sórí kíní yín gbogbo ẹ̀yin platform ẹ dákun ẹ bá wa tún kíní play ẹ jẹ́ ó rìn dáadáa torí bá ti ọ̀rá sọ wẹ́rẹ́ o gbogbo wọn máa gbà mọ́ra wọn lẹ́nu tí wọ́n máa gbé káàkiri ẹ ti sọ fún wọn fọ́tò tán láwọn fẹ́ gbẹ̀ èyí ò ní ó wàá tú àṣírí wọn dáadáa fọ́tò tán fẹ́ gbé jáde ẹni wọ́n gbé jáde fọ́tò ibi tí mo ti ń jẹ àṣejẹ ẹni wọ́n gbé jáde fọ́tò ibi tí mo ti ń sín gbẹ́rẹ́ ẹni wọ́n gbé jáde níbi tí mo ti wọ́n sọ pé ibi mo bára mi yìí ó subhanallah inna lillahi wa inna ilayhi ọlọ́run bá fi wọ́n mọ̀nà àwọn èèyàn ti ń pè látẹ̀kan àsìkò tá a ti fẹ́ gbà pé ní adé yìí gbogbo àwa tí a bá wá fẹ́ pè wọlé báyìí insha allah ta'ala aláǹfààní àti máa pè wọlé ọlọ́mọṣẹ́ àsan oníkálukú wa kọ́lọ́n kó san wá lẹ́san lóore kọ́lọ́n kó ṣe àlékún ìmọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe àlékún àgbọ́yé ó ṣe àlékún ìdúró déédé ẹnìkan ti pè ń bì. naam. wa alaikumus salam wa rahmatullah. afẹ́ bá àfa náà ló sọ̀rọ̀ orí program làwa o. Okay, ṣe máa put the truth wọn ni. Kí la wí sà? Ṣe máa put the truth wọn ni. Full truth. Àti ṣe máa put the truth wọn ni. Àlọ́ orí program la wà ṣé mi lẹ́fẹ̀ẹ́ bá sọ̀rọ̀ personally làbẹ́ fẹ́ sọ̀rọ̀ sórí program. Sọ ìwọ̀n tó mi fẹ́ sọ ni pé Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmín sà. Wọ́n gbára Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmín. Náà kò ní kú. Àmín. Torí àwọn àfáà tó ń ṣẹ̀bọ̀ yìí wàhálà ti dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí nígboro. Bọ̀ àwa tarí tàbí lódodo ní kọ̀ láti máa fún yín ní àdúrà pé ibi tíṣẹ́ yín lọ yìí kò ní dúró síbẹ̀. Àmín. Àmín. Ọ̀sìn tí àdúrà táwọn bàbá máa ṣe kọ́ ọlọ́run bá paná àtẹ̀bọ̀ rẹ̀ ọ̀sìn táàdúrà náà bá gbà sílẹ̀. Inshallah. Lágbára Ọlọ́run. Àmín. Àmín. Ẹ kọ̀ntínú iṣẹ́ dáadáa tẹ̀. Jazakumullahu khair. Ọlọ́run sọ yín lẹ́san. Àmín. Ó dàbọ̀ sọ. Jazakumullahu khair. Naam. Naam. Wa alaikumus salam. Wa alaikumus salam. Hello, Sheikh. Naam. Hakeem. Hayakumullah. Ẹ wọlé ṣe ẹkú ètò. Adúpẹ́ sà. Ẹ wò inú mi tó pẹ̀lú clarification tẹ wá ṣe yìí. Alhamdulillah. Wọ́n dẹ̀ bá mi tó fi yìí. Àmín. Ṣé wá rí fún ìbádùn kó ṣe pé gbogbo àwọn àfáà wọn táwọn òbí alìsúnà táwọn náà tán bá lè kọ́ sí bí irú dáwà bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yín kalẹ̀. Because látàrọ̀ tẹ̀ fi ń sọ̀rọ̀ ń fi ní ìgbọ́bí tí mo sọ pé tí mo bá tó bẹ́ẹ̀ kó mọ̀ dá fún mi ní ìgbọ́bí tẹ̀ ti sọ. Ìgbọ́bí tẹ̀ tó kò ní dá fún àwọn tó bá ń bẹ̀rẹ̀. Inú ẹ̀ wọ́n sọ tọ́ọ̀ṣì láti ní ìgbésẹ̀ yìí pé ibù téèyàn ò tẹ̀ àti béèyàn ò tẹ̀ túbọ̀ tẹ́lẹ̀ wọ́n jẹ́ kí súnà máa wùyàn ṣe látara ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ pé dẹ́rí iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ̀sẹ̀ máa ṣe. Mo mọ̀ pé àwọn brọ́dà wa kejì náà tí wọ́n ń tó gbogbo àwọn ìpínlẹ̀ yìí. Mo mọ̀ pé wà láìsí lẹ́nu àárín. Nínú wọn, wọ́n á ní change of mind pẹ̀lú bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ nínú ọ̀sìn dáàbì sọ́wọ́ ọ̀tẹ̀.
ilé ìlú ti jẹ́ pé àwọn tí wọ́n ń pé àwọn náà ń sọ̀rọ̀ tán láwọn ń pé sí ọ̀nà wọn pé àwọn ń kọ àwọn ìbàjẹ́ wọ́n mú láti lọ kọ́ béèyàn ṣe ń ṣe dáwà béèyàn ṣe lè wí ní àtìyàn látara pé ẹ wá ṣe ìjọba yìí ló ní bẹ́ẹ̀ ṣe inú mi ṣètò pẹ̀lú ọ̀rọ̀ ìtẹ̀jú mélòó kàtẹ́ ọ̀rọ̀ aṣọ yìí. Jazakumullah. àti òjìgbọ́ bá tẹ̀ sí ti mú ìfẹ̀kàtẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ jáde wá sọ̀rọ̀ àwa ti mọ àmọ́ òjìtọ́ ọbẹ̀. wọ́n fẹ́ ṣe tó wá jáde wá ẹ̀tọ́ wọn ọ̀nà tó gbé ọ̀rọ̀ náà gbà láti ṣàlàyé fún èèyàn. wọ́n mú ìyẹn lórí ọ̀dẹ̀ tí kí ọbẹ̀ yẹn balẹ̀ pé in fact ọ̀dọ̀ súnmọ̀ yìí ọ̀nà àlàáfíà ní ìgbésọ̀ ẹ̀ tó yẹn ṣe ni. Alhamdulillah. lórí àwọn ẹ̀rọ tẹ̀yìn àti mọ́rin tó wà ní Dublin àbí Ireland àbí London lọ́dẹ̀ wà ní èyí ò táyé ṣe tù. ẹ bá ẹ mọ́ ń pẹ́ sọ̀rọ̀ apáṣọ lórí platform ẹ ń sọ̀rọ̀ nígbà kọ́kọ́ lẹ́yìn ètò ẹ bá lè mọ̀ ọ̀rọ̀ ó ṣe sùúrù nípa ìbéèrè tó ń sọ̀rọ̀ ẹ lè tọ́ ààrẹ mọ́ ọ̀rọ̀ ọba lóde pọ̀ yẹn mọ́. sábàdé sọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ mọ́ ẹ tó bá fẹ́ clarify ni yóò ṣe ìlè sí ọmọ lẹ́yìn iṣẹ́ ìgbìmọ̀ lẹ́lẹ́ra nígbà tó ti ń tọ́jú wà lọ́dọ̀ tó fi ní pé wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdí wọn àlejò tó ti sọ wọn wọ́n ní mo fi ọlọ́run ọba tó nílẹ̀ ní ìní mo fi túra. wọn ò fẹ́ ti bá lọ bẹ́ẹ̀ sọ mi. Àgbọ́yé sà. Ọlọ́run àṣà yín lẹ́sìn sà. àfa àtàlẹ́ ìṣúdí tó náà máa ń gbọ́ mi mo ti ń sọ̀rọ̀ yìí. Hello. Mo ń gbẹdọ̀ fún wa bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ mo ń pe àbúrò àtàlẹ́ ìṣútù. Àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n ní àfikúnṣe dá wà lọ́wọ́. Àwọn àfa àtúnfin náà gbogbo àwọn àfa àlẹ́ jẹ́nẹ́rálì ẹjọ́ ẹ jẹ́ ká kọ́ béèyàn tí ń ti dá wà béèyàn tí ń dá yàn lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ìgbọ̀rọ̀ tí mo sọ wọ́n jẹ́ kí Islam máa ti yàn. Pẹ̀lú wọ́n ti ń ṣe lórí social media. Jazakumullah khair. Kí ọmọ kékeré ìgbà yá yẹn náà ó kúrò ọmọ kékeré yẹn nílẹ̀ wò ṣé báwọn kan lòun náà kọ́ sí i. Ṣé báwọn wá ìfọ̀rọ̀ tó kọ́ sí bẹ́ẹ̀ ní tó jẹ́ náà báwọn kan ló ń kọ́ sí tó wọn náà fi ti ṣe yẹn. Tó náà kó wọn bá kọ́ kó gbogbo wa sọ́nà kó wọn sọ̀rọ̀ wa. Jazakumullah. Ẹ ṣeun sà. Ẹ ṣeun sà. Àmín. 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 Ẹ jẹ́ n gbé kọ́ọ̀lù bàbá wa. Naam. Wa alaikum salaam wa rahmatullah. Ẹ kálẹ́ sà. Mo ti nọ́mbà yín sà. Ẹ kálẹ́ sà. Hayakumullah. Alhamdulillah. Alhamdulillah sà. Bẹ́ẹ̀ni nípa gbogbo ọ̀rọ̀ wọn yẹn. Bẹ́ẹ̀ni sà. Àwọn àgbà nìkan ni. Ok sà. Hello, àwọn àgbà nìkan sọ pé àlẹ́ àrábà àbádù kúburú. Àwọn Yorùbá kẹ̀kẹ́ lọ àbá pé Yorùbá àbádù kúburú. Yorùbá kẹ̀kẹ́ ní àbádù kúburú. Àìló sà, mo ń gbọ́ yín sà, à ń gbọ́ yín sà. Ìsàdí gbogbo ń bọ̀ sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ok. Ìṣẹ̀lẹ̀ ìgbà lọ́wọ́ jẹ ọ̀yà àmọ́ àwọn epo ọmọra wọn. Allahu Akbar. Àwọn ọkùnrin tí Yorùbá kẹ̀kẹ́ ní àwọn Yorùbá ló lágbá wọn ò tètè gbọ́ ẹmọ́dà olóhùn wọn àmọ́ ẹmọ fún ọ léṣe tó bá parọ́ ẹmọ ọ̀bẹ̀rẹ̀ ayé hàn. Ó dá sà, ó dá sà. Gbogbo tí ọwọ́ wọn tí wọ́n ṣe ni wọn ọ̀fẹ́ tó parun wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ ń dágọ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀. Alhamdulillah sà. Àwọn tẹ̀lé òkú Ọlọ́run tó lé ní òkú orí. Lágbára Ọlọ́run sà. Lágbára Ọlọ́run sà. Ok sà. Àbá àtìkù tí wọ́n fún ní mọ̀ rẹ̀. Ok sà. Hello sà. Ọlọ́run fi ṣe àtẹ̀gùn wí ìsáàmù. Alhamdulillah. Gbogbo oríṣiríṣi tó lè wò ó wí. Ó jí ọ̀pọ̀lọpọ̀ yìí. Ó jí ọ̀pọ̀lọpọ̀ kódà kí ní níbo owó ìyòwò ló jẹ́ kí n máa wò ó. Alhamdulillah. Alhamdulillah. Òun ló jẹ́ kí n rí ilẹ̀, òun ló jẹ́ kí n máa tó. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ok sà. Ok sà. Ok sà. Ok sà. Ọlọ́run àjẹ́ pé fún alóyún dáadáa sà. Àmì máa tún sà. Àdúgbò sà. Èmi náà pè yín sà. Màá pè yín sà. Ẹ ṣeun sà. Jazakumullah khairan sà. Ẹ ṣe gan sà. Ọlọ́run àṣà ilẹ̀ sà. Ó ti kọ́ọ̀tì. Ọlọ́mọṣẹ́ àbáwá san àwọn bàbá wa ní ẹ̀san olóore. Mo rí kọ́mẹ́ǹtì kan lẹ́ẹ̀kan ẹnìkan ní àfa fọ́tò tẹ́nìkan mọ́ lọ mú wá. Wọ́n mọ̀ lè lọ rèé ṣe fọ́tóṣọ́ọ̀bù rẹ̀ Ọlọ́run tún kó wa yọ. Ńgbà wọn bá tún gbé jáde ó dá mi lójú pé gbogbo yẹn náà tètè dá mọ̀ pé fọ́tóṣọ́ọ̀bù lélẹ́yìí. Ó ti nígbà kan náà tán láwọn ń wá fọ́tò mi káàkiri. Fọ́tò ọmọ ọlọ́mọ kan náà lọ rèé gbé. Mo ti ẹ̀dúpẹ́ fọ́lọ́run tán fi àjọ ọmọ náà. Naam. Hello. Wa alaikum salaam wa rahmatullah. Naam. Hello Abu Sumaya. Wa alaikum salaam. Mo wà lórí program ni o. Naam, mo ń gbọ́ yín sà. Ẹ lè fẹ́ fún mi nímọ̀ràn. Mo fẹ́ gbọ́ sà. Ọlọ́run ṣamọ̀nà gbogbo wa. Àmín sà. Ọlọ́run ṣamọ̀nà gbogbo wa. Àmín sà.
irú iṣẹ́ àwọn bàbá àtàná pé ebi wọn nípa ẹsẹ̀ fúgàmù lórí síra ṣèkọ ádámù kan pé kọ́lá ṣe tàbí nǹkan kan báyẹn. náà àti ló ìmọ̀ gbòòdì àgbékalẹ̀ yín lórí ẹ̀. náà àmọ́ ká ẹ máa ń tọ́ láti ṣe tí ò ní jẹ́ pé tàbùkù àwọn bàbá yẹn. náà tó gbogbo táwọn èèyàn ṣe ọ́sàfúnlá wọ́n ṣe pẹ̀lú ìkíláàsì ni. alhamdulillah. lórí bó tí wọ́n ti fi tó síra àti tí wọ́n bì ní ìfúnnú ẹ̀. náà tábà wá sí kó bá a fẹ́ ṣe tẹ̀síìlì lórí àwọn iṣẹ́ wọn kó mọ̀ jẹ́ pé wọ́n náà tààrí sí tó bá yá ń gbọ́ àwọn àtàná àbí ń ba ṣe àwọn àtàná jẹ́. náà náà. ọlọ́run ṣàmùnà gbogbo. jazakumullahu khair. ṣe rí bọ́rọ̀ yẹn ṣe lọ ni pé lecture lè à ń ṣe kódà tọ́pìkì tá à ń treat kò jọ mọ́rọ̀ tíra yẹn. oníbéèrè ló wá béèrè ìbéèrè bẹ́ẹ̀ sì ni al-ilmu amana amana ni mọ̀ ẹni nígbà táwọn ń kéwú lọ́wọ́ nígbà táwọn ń kéwú kékèké àwọn kọ́lá sheikh pé kí ni mo lè sọ pé ṣé tíra tó sì wà reliable ni ó mú wá ṣàlàyé pé kò wà reliable o báyìí 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 tí mo dẹ̀ tún gbọ́ àwọn ọ̀rọ̀ míì gan táwọn ọmọ kéwú bàbá gan sọ pé bàbá sọ báyìí báyìí kan tó lọ tíra tó yẹ ká kókó lẹ́nu ìyìn sí bú bàbá ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdúrà mo ṣe ìparí ẹ̀ àdúrà mo tún ṣe fún wọn àmọ́ àtòun tí bàbá ṣe ń wò páwọn bàbá yìí ṣe dáadáa kò túmọ̀ sí páwọn ibi tán bá kù ká mọ́ ṣàlàyé ẹ̀ ìyìn sí bú wọn wà láàyè bú wọn kọ́lọ̀ kó ṣàánú kó foríjì gbogbo wa náà ni so ní tó ṣẹlẹ̀ gangan nù àmín barakallahu fikum wa alaikumus salam wa rahmatullah. naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Engineer. Subhanallah. Naam. Subhanallah. Naam. Subhanallah. Tẹ́tí wá rí pẹ́ǹsì yìí, ọ̀kan lẹ́mù bẹ́ẹ̀, inú kẹ́ẹ̀sì òdodo, àbí kẹ́ mọ́sọ̀ òdodo kọ́ mọ́ parọ́ mọ́ yín. Wallahi. Pẹ̀lú bí ẹ̀yìn tí tó ti dá wa yín kú, ọ̀nà wo lẹ́ fi gbàgbọ́ ẹnì kankan. Kẹ́ẹ̀rí irú yín báyìí ó pọ́ńta tó jẹ́ wọn àfà, bẹ́ẹ̀ náà ti fẹ́ pín mímọ̀ yẹn síta, ẹ̀rù tó bá wọn tí wọ́n fi lè sọ̀rọ̀ lélẹ́yìí o. Allahul musta'an. Wọ́n pọ́ńta dáadáa, wọ́n wò pé tá a bá sọ nǹkan ní wọ́n mọ̀ sọ. Ṣé gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ báyìí òdodo ni ṣùgbọ́n Ọlọ́run máa ń lo irú nǹkan báyìí fún àwọn sábàbí tàbí méjì. Bẹ́ẹ̀ni. Torí irọ́ yìí wọ́n hàn sí gbogbo èèyàn ẹni tí orí ẹ̀ bá. Wọ́n kẹ́tẹ́ ń píríìtì fún wa tá a lè ti rí pé bẹ́ẹ̀ lórí sovereignty in the mind ti wa ni. Ìjọsọ is like pé ẹni tó ní omi òkun tó ní kíní kẹfẹ wá ní ẹ̀rọ lọ́tọ́rọ́ bí ọ̀dà tó fi wẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kíní jẹ́ bẹ́ẹ̀. Ìlú àmàlùkù tó fi bẹ́ẹ̀rẹ̀. Nígbà táwọn èèyàn gbọ́ sáìsì fi ta wà ó dájú kan ọ̀rẹ́ rìn ni. Tó àwọn ọ̀rọ̀ kan wà tí ò bọ́ Ọlọ́run mọ́ ìgbàmí wà tẹ́rí tó yẹ̀mí tí bá ń jà fẹ́ bá rẹ̀ nìkan tó ń parọ́ mọ́ àbí tó fẹ́ mọ́ ẹ̀yàn jẹ lọ́nà tí ò dáa. Àwọn èèyàn gan fẹ́ wò pé kí ló dé kí lọ nìyẹn sí láti fi gbọ́n tó padà wí. Mo gba àwọn èèyàn yànjú lálẹ́ ìkádàkùn kan bá wa ṣí àprógámù yẹn. Kádàkùn torí Ọlọ́run. Ẹ ṣí ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó rìn dáadáa. Kádàkùn torí Ọlọ́run. Bẹ́ẹ̀ni tó jòdòdó ọ̀rọ̀ ni wípé ẹnìkan pariwo mọ́ wa ẹnìkan ọ̀sọ́ dáadáa nǹkan ni pọ́blẹ̀mù wọn o. Bẹ́ẹ̀ni. Òótọ́ ọ̀rọ̀ yìí gangan táwọn èèyàn ń sọ iṣẹ́ tí ò ń já yẹn ni wàhálà tó wà ń bẹ̀. Méjì nínú kẹmọ sọ nínú ilé nínú mọ́tíláṣí kẹmọ́tì ọlọ síta wọn ní ta ní wí. Ṣùgbọ́n tẹ́ bá ti sọ síta táwọn èèyàn tí àǹfààní ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀síta ni wọ́n parọ́ mọ́ yín. Wọ́n á dẹ̀ wá gbogbo ọ̀nà títí pé bọ́yá bẹ́ẹ̀ ti sọ rárá bẹ́ẹ̀ ti sọ ẹ̀kọ́ ní problem. Nígbà tí sọ yẹn gbogbo nìṣòro iná ló dé mú mí tí ò lè jáde torí ẹlòmíì wà rú ọ̀rọ̀ tẹ́ sọ yìí tí kò ní lè sọ kankan mọ́ yóò sá lọ ni. So Ọlọ́run máa kọ́ yín lọ́wọ́. Jazakumullah. Ẹ dàpọ̀ ẹ jẹ́ ká ṣí ààrẹ. Jazakumullah. Amin. Barakallahu fikum. Hello. Hello? Hello? Wa alaikum salam wa rahmatullah. Hayakumullah. Erasa. Hello, ya Sheikh. Hayakumullah. Erasa. Hello, wa kú ètò. Adúgbò fọ́lọ́n sá. Wa alaikum salam wa rahmatullah. Hayakumullah. Erasa. Ọlọ́run máa fún iṣẹ́ o. Àmín sá, àmín sá, àmín sá. Àpadà sí àbúrò àpadà sí ìgbàgbọ́ jẹ́ ti yín. Àmín sá, àtẹ̀yìn náà sá. Màá má bínú, màá fẹ́ sọ pé disappoint mi díẹ̀. Subhanallah. Ẹ má bínú o. Okay sá, Ẹ má bínú. Okay sá. Bọ̀ kíní kan tí kò ṣe lọ́wọ́ jùmọ̀ ẹ̀yìn àti ìyànnà náà nítorí pé ní àwọn ẹlòmíì láti bí clarification.
And I'm also glad you mentioned that you are not the type to come out and defend stuff like this. No. Sherry, I don't want you to pay attention to stuff like this. First of all, looking at those kids, those guys, they are kids. Yeah. So you're not coming out that my response it's like no. Please don't pay attention to stuff like this. I mean stuff like that. No. You know? Okay, sir. Those are side distractions. They are side distractions. Don't let them distract you, please. Okay, don't let them distract you. Okay, sir. When I looked at it, wallahi lazim yeah, because comedians they're just like guest stars, you know. So why you doing that channel? You're distracting. Okay, sir. Please don't come out for stuff like this because it's not messed up on here. Okay, sir. Okay. Stuff like that. Why to be I was Amen. You know? So please, just my only advice. Okay, sir. Pay them attention, please. Okay, sir. Okay, sir. Jazakumullah khair. Okay, sir. Thank you very much, sir. Jazakumullah khair. Àwọn bàbá wa ni wọ́n láti Amẹ́ríkà ni wọ́n ti pè. Ọlọ́run bá san wọ́n lẹ́san lórí. Naam. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Imam Kutubi. Naam, ẹ kálẹ́ sà. Láti ẹni ọmọbìnrin gọ́ọ̀mẹ̀ntì lè wọ̀. Yorùbá kì í yàtọ̀ kí. Okay, sir. Okay, sir. Yẹn ká pè tẹ́lẹ̀ àwọn sọ afásàtì. Okay, sir. Mo ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀ àmọ́ ẹ kọ́mẹ̀ntì inshallah. Bẹ́ẹ̀ni, ohun tí èmi fẹ́ sọ pẹ̀sẹ̀ yẹn. Okay, sir. Ọlọ́run dàgbà bàtà náà. Bẹ́ẹ̀ni. Kì í ṣe fún bàtà òfin ojú yìí o. Bá ti di èmi pẹ̀lú sí àwọn ilé tó ṣe wà sí fún tó ṣe wà sí tàwọn ìfún ṣe oníwọ̀ mi létí. Tí ọdún kan ẹ bá ń ṣe oníwọ̀ mi létí. Àmọ́ àfàṣà ìṣètò ẹ máa ń ṣọ̀rọ̀ kan níwọ̀ mi létí. Nítorí pé àwa ní sọ̀rọ̀ nílé ni wa. Àbá sọ̀rọ̀ fún wa ọ̀rọ̀ ajínigbé pọ̀ lágbára bẹ́ẹ̀ tí wọ́n wà létí. Ó sì tọ́jú pé kì í ṣe nìkan àpọ̀ ọ̀bẹ. Bí àfàṣà ìṣètò ṣe lóòótọ́ ọ̀nà ìṣàkóso. Inú àṣejẹ inú là á gbóyún àgbóyún ẹ̀sìn. Lóòótọ́ àbúrò sọ̀rọ̀ yìí ní àfàtà ìṣègùn tí a tún fi ṣúlọ náà a tún fi ìwà lọ́kàn dáadáa. Wọ́n bá gbé ìwà àfà ìwà mẹ́lẹ́ra pẹ̀lú ọdún kan tí àwọn tí wọ́n ti fún tọ́lú kan kò ní wọ̀ méjì. Pàṣẹ àwọn ọ̀sẹ̀ náà ti ó tutù. Ó tutù kò ní wọ̀ méjì dáadáa. Àti kó jẹ́ yẹ̀bi àfàtà ìṣègùn. Àbí tó bá gbóná. Wọ́n fẹ́ tapọ̀ wọ́n fẹ́ tapọ̀. Mo lábìí tó bá gbóná bíi ti Muhammadu Jaya. Wàlá tàbátúrà àti èyí adéṣọ́jú wọn jẹ́ ọmọ àtẹni gbogbo ẹ̀ ti mọ̀ mí ọmọ iṣẹ́ tó ń ṣe ní Facebook. Ẹ̀kọ́ bá ìyẹn fún ìṣẹ́ mi iṣẹ́ ẹ̀rí mọ àwọn tó ń lọ sáfún òsì tàwùs náà tó jẹ́ ń fẹ̀yẹ̀ gbòòrò náà. Ó jẹ́ afẹ́fẹ́ àfẹ́fẹ́ ìṣúná ní nínú àwọn àṣẹ tó mọ̀ pé Ọlọ́run bàtà náà Ọlọ́run dá tútù Ọlọ́run ti dájú gbígbóná. Ọ̀rẹ́ tó àṣẹ àwọn bá mú wọn ní tapọ́tapọ́ àmì gbọ́dọ̀ tó sọ yìí. Ẹ̀rí ètò ẹ̀ máa ń fà àfẹ́fẹ́ ìṣúná ní àwọn àṣẹ tó mọ̀ àbẹ́fẹ́ Jazakumullah khairan. Kini network yóò dá mọ́ okay. A ti ń gbọ́ yín padà. Mo láti ń gbọ́ yín padà, ó fẹ́ fail tẹ́lẹ̀. Kini ẹ fẹ́ fail, a ti ń gbọ́ yín padà. Hello, a ti ń gbọ́ yín padà sà. Hello. Okay. Àwọn báyìí jẹ́. Okay. Message ti clear sẹ́. Àmín. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Àwọn ọmọ kí wà bá sáájì náà jáde. Àmọ́ mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ inshallah. Naam, jazakumullah khair. Kálukú náà mọ́ lọ́mọ kí o tiẹ̀. Àwọn ọmọ kí o tiẹ̀. Àwọn èèyàn tá ti miss call wọn ẹ má bínú. So bóyá bàbá ti. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Lórí ètò ni mo wà. Bẹ́ẹ̀ ni orí ètò ni mà. Ẹ má bínú astagfirullah ìbọn obìnrin òun pè lórí ètò ẹ. No problem. No. Obìnrin lè pè. First time tí máa pè nílé. Ẹ má worry.
ṣe ẹwà pẹ̀lú mi ṣá. bẹ́ẹ̀ ni mà wà pẹ̀lú yín à ń gbọ́ yín. Àfáà tó kọ́kọ́ sọ̀rọ̀ tó mẹ́sàn-án àfáà Saheed Shittu. Ok ma. Torí ẹ̀ ló jẹ́ kí n pè. Mi ò fẹ́ pè. Ok ma. Torí gbogbo nǹkan láyé yìí. Ìgbà táwa ti rí fídíò yẹn, mo ní wọ́n tó ti gbérọ̀ wọn dọ́dọ̀ àfáà Kutubi. Ẹ̀yin ẹ̀wọ̀n gbọ́rọ̀ tí wọ́n pa mọ́ àfáà yẹn. Bẹ́ẹ̀ni. Kò ṣe gbogbo wọn Ọlọ́run ò dá wa bákan náà. Irú èmi náà téèyàn bá parọ́ mọ́ mi tí mo mọ̀ pé parọ́ mọ́ mi. Àwọn sísà mi tó jẹ́ ìjáb sísà àwọn náà máa ń kọ̀ǹtró mi pé kí má máa ṣe bẹ́ẹ̀ mọ́. Mo máa ń ṣe èpè ni. Àwọn náà máa ń sọ fún mi pé kí má máa ṣe bẹ́ẹ̀ mọ́. So kìíní yẹn mo wá ń fi ilẹ̀ díẹ̀. And again, àfáà Saheed Shittu Ọlọ́run kó bá ní ṣe dáadáa fún àfáà yẹn. Àmín. Àfáà yẹn kún ara tó jẹ́ kémi ò gbà súnà. Torí mi ò mọ̀ pé tó bá ń ṣe embassy Islam kó ó gbọ́dọ̀ ṣoògùn. Gẹ́gẹ́ bí àwọn àfáà Nàìjíríà ṣe gbé kalẹ̀. Ẹni tó bá ń ṣe Islam ó gbọ́dọ̀ mú oògùn mọ́. Ìyàwó bọ́dà mi kan wà ìjáb sísà ni ó ti lọ ṣọ́ọ̀ṣì sìn. Wọ́n ní kí ló fà tó fi rí bẹ́ẹ̀. Ó ní ẹni tí ó bá ṣe Islam ó gbọ́dọ̀ ṣoògùn ó wọ̀dẹ̀ lé ṣoògùn jù. Subhanallah. Ṣé wọ́n àfẹ́ Saheed ó jẹ́ kí ìwọ̀n mọ so many things nípa ọ̀rọ̀ Islam. So Ọlọ́run ò dá wa bákan náà ẹni tó pè yẹn mi ò bú wọn kọ́ má bínú o. Bẹ̀tìdíwé bí wọ́n ṣe gbé kalẹ̀ ó kù díẹ̀ káàtó. Ọ̀rọ̀ tí ń bọ̀ lórí ẹ̀. Ẹ̀wọ̀n lọ burúkú tí wọ́n pa máa fa ìyẹn. Irọ́ tí wọ́n frame tó máa fẹ́ dàbí òótọ́. Pépé yìí wọ́n dọ́kú pé àbó òótọ́ lọ̀rọ̀ yìí ni. Tó bá padà wà yági ní ìbára fàyè bá ṣe wá ṣàlàyé ara ẹ̀ lẹ́sìn mọ̀ pé wọ́n ti parọ́ mọ́ ni. Ìwọ́n tó parọ́ mọ́ tó ń ṣépè tó ń fọmọ ẹ̀ ṣépè tó ń fìyàwó ẹ̀ ṣépè pẹ̀lú láti ọ̀hún parọ́ máa fa yìí ni. Gbogbo ọ̀sẹ́ni tó máa parọ́ mọ́ tí ò ní take action. Kó ń jọ nítorí Ọlọ́run àfáà Saheed bọ́lá ń ṣe dáa nìyẹn èmi náà máa ń ṣe bẹ́ẹ̀. Mi ì fẹ́ pè wọ́n níbẹ̀ torí ẹni yẹn ló jẹ́ kí n pè. No problem. Number 1 nìyẹn. Number 2 ẹjọ́ má bínú àwọn alùsùnà tí wọ́n ń ṣe program òdodo gẹ́gẹ́ bí ọ̀bẹ ṣe ń ṣe program yìí kí ni tí wọ́n ń fi account number sí ṣé ẹsẹ̀ ní kinní yẹn ni because kò rọrùn láti máa pè yàn lẹ́yìn ètò pé ẹjọ́ account number yín dà kinní yẹn máa ń ṣe yẹn bákan bẹ́ẹ̀ pé ìmọ̀ àti account number yẹn máa ń pè yàn bá ṣètò ṣé ẹsẹ̀ ní kinní yẹn. No, kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa tí a kì í ṣe bẹ́ẹ̀ ewu bíi 2 àbí 3 là ń ṣọ́ra fún. Ewu alákọ̀ọ́kọ́ ó ní pé dáwà la fẹ́ ṣe so kíkiní yẹn mọ́ padà wá jọ bíi pé owó gan padà wá wọlé ju téèyàn nídìí lọ èyàn padà wá wo pé jẹ́ wá tẹ̀bà tí kíní jẹ́ ń sọ́ díṣẹ́. Ewu kan nìyẹn tó wà nínú nǹkan tí èmi personally tèmi ń sá fún alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé ṣẹ́rí ọ̀rọ̀ dáwà Ọlọ́run ló máa ń ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ tíṣẹ́ yìí bá ti débì kan àwọn ẹni tó bá fẹ́ ràn lọ́wọ́ fún ara wọn náà máa wá ẹ jẹ́ ká ránṣẹ́ yìí lọ́wọ́ tipátipá fún ara wọn náà máa béèrè fún wọn dẹ̀ máa takútì lọ́rùn pé àfi káwọn ránṣẹ́ yẹn lọ́wọ́ bọ́nà tí máa fi ṣe fúnṣẹ́ dáwà nìyẹn. ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta nu ta tún sá fún òun náà ní irú ọ̀rọ̀ ru àwọn èèyàn báyìí because tẹ́ ẹ bá ti sọ lọ sọ́bọ̀ ní tí wọ́n pè yín náà ni pé ẹ ti ń gbé gba báárà so mo sọ pé tọmọ ìyá wa tí mo bá wọn sọ ńgbà náà àwọn kàtà wọn náà sọ fún mi pé tábà ní ká má ṣe kinní àwọn jẹ̀ tún mí ṣe ẹ̀yẹ kan pé àwọn ò lè fara wé mi o èmi láwọn èèyàn kọ̀ọ̀kan tí mo lè sáré pé so àwọn ò lè fara wé mi àmọ́ ni ó dáa tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú wa èyí ti ta kó kíní wọn yẹn mọ̀ because kì í ṣe pálí Kùránì ló ní kán má ṣe bẹ́ẹ̀ kì í ṣe àdìfì náà ní kán má ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ kí láǹfààní kí bó ni ó ṣe dáa bó ni ó ṣe ní dáa àkànjọ ń gbé làákà ìyẹ̀wò náà ni so ẹni tó bá gbé account number síbẹ̀ yìí ò ní problem pẹ̀lú wọn kọ́ṣà kan mọ́ check intention wọn ni àwa táyà gbé sí náà káwọn náà mọ̀ wò pé àbáwa náà ṣe bí pé alábẹ̀rù Ọlọ́run bá jù èèyàn náà ń bẹ̀rù lórí ara rẹ̀ náà ni so gbogbo wa ọlọmọṣẹ àjà bá ń bí tó lérè bó ṣe rí nìyẹn mà ok jazakumullah ok ma hello. Assalamu alaikum Abba Kutubi. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ wo ṣẹ́rí mi ṣẹ́rí gbà tí mo bẹ̀rẹ̀ sí wo program àfàṣìtò pẹ̀lú àfàfọlọ́nṣọ́ mo ń kírun dáadáa tẹ́lẹ̀ mo ṣe wà yìí mo ṣoògùn jọ̀ràn lọ mo nígbàgbọ́ tí mo ń ṣoògùn tó ń jẹ́ gidi mo mọ bí tó ti ń ṣe oògùn tó ń jẹ́ gidi ni tí ò ń ṣe ń pé bóyá ìlú òyìnbó ni mo ń gbé o bẹ́ẹ̀ mo ṣe wà yìí mo mọ bí tó ti ń ṣe oògùn tó ń jẹ́ gidi nílùú òyìnbó ń bẹ̀ náà
bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo confam lélẹ́yìí ibi tí bá dárúkọ bí mo ṣe wà yìí àwọn èèyàn mọ̀ mi mo mọ ibi tó ti ń ṣe òkú tí òkú jẹ́ gidi tí ó ṣe pé léyìí òkú tí ká lọ kábọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ ni tó yẹ pé àwọn èèyàn ńláńlá ti bá bẹ̀rẹ̀ sí ń dárúkọ gan wá bẹ̀ wá ń ṣòògùn nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń gbọ́ prógámù Àfà Saheed pẹ̀lú Fọlọ́runṣọ́ ìgbà yẹn mo ń kírun mo ṣe wà ní òfin ṣeré ìgbà yẹn ní ọkọ̀ mi ẹ̀jẹ̀ ń yí padà mo ẹ̀jẹ̀ mọ̀ pé nǹkan yìí kò dáa nǹkan báyìí kò dáa nǹkan báyìí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi rí bí normal thing ni pé ká ṣòkun ká kírun kò sí bọ̀ tó ṣẹlẹ̀ nínú ẹ̀. ìgbà tó ń gbọ́ program ẹ̀ Àfà Saheed náà ní lọ́wọ́ o ẹ bá kó ti rọ́ǹdò àwọn kọ̀ọ̀kan wà mo yẹ fẹ́ràn wọn tó àwọn ibì kan wà tó yẹ pé mo dislike wọn. bẹ́ẹ̀ program wọn wà nù program tó yẹ pé ó ń tọ́ mi sọ́nà láwọn gba nǹkan báyìí kò dánú Islamic nǹkan báyìí kò dá bẹ́tẹ́lẹ̀ èmi rí pé normal thing ni pé nǹkan téèyàn ń ṣe ni. Jazakumullahu khair ẹ jẹ́ sáré gbé kọ́ọ̀lù ẹlòmíì mọ́ bínú sá. gbogbo ẹ̀ mọ́ bọ́ kọ́mẹ́ntì rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yóò insha Allah àtàdúró lórí ọ̀rọ̀ Àfà Saheed Shittu insha Allah. Now +1647. Wa alaikumus salam wa rahmatullah. Ahlan wa sahlan. Èmi máa sọ bẹ́ẹ̀ fún yín ahlan wa sahlan ẹ̀yin ní kẹ́ máa wulẹ̀ kẹ́ máa rọra. Okay. Now bẹ́ẹ̀ correct wa last time pé Ọlọ́run ti pẹ́ fún wa nínú dáadáa. Bẹ́ẹ̀ ni sà. Nǹkan tẹ́mi kàn fẹ́ ṣà láti sọ̀rọ̀ lórí ni pé lórí àwọn bọ́dà wa tó ń sọ náà ló pé ṣe mọ̀ pé most of àwà tó yẹ pé àwà níta ó yẹ pé adẹ̀ ń gbìyànjú lórí súnà. À ń pẹ̀lẹ́ fún náà lè sọ pé minority ló ń ṣe súnà ọ̀pọ̀ láàárín àwa tá à ń ṣe súnà àti tó ń pọ̀ lẹ́gbẹ̀ẹ́. So ọmọ ọlọ́wọ́ lẹ́sẹ̀ ìṣúná àpapọ̀ ìdìbò tó ń jẹ́ àṣàfihàn lánàá. Ilé prógrámù ẹ̀ mo kàn ń tà láti kíláàsì ìgbésẹ̀. Ìwọ̀n kan wá pè ó wá ṣẹlẹ̀ tà láti sọ fún un pé tí òpínìyàn yìí kò bá ń ṣèkọ̀kọ̀ náà, ìyẹn ní pé ẹ lè láti rọ́bí ìṣẹ̀lẹ̀ ẹ̀gbẹ́gbẹ́. Àfáàdé ìjàdà ni wọ́n bẹ̀ ṣètò lórí prógrámù. Òpínlẹ̀ gbọ́ tẹ́tò lásìkò tẹ́ ń bá wọn jà. Ọ̀la ìdílé pé àbá ẹ̀yin náà níbi kan bẹ̀rẹ̀. Because ṣẹ́bá tó bẹ́ẹ̀ ń láti correct àwọn èèyàn kan ẹ̀yin náà ní láti sí correction ṣẹ́gbẹ́. Ẹ̀sẹ̀ ní sọ pé àwọn nǹkan tó ń ṣe nǹkan ìfẹ́ tó máa ń ṣe àwọn nǹkan tó ń ṣe tó dà. Nǹkan tó yìí ń ṣe tó kù tó bẹ̀rẹ̀ sílẹ̀. Wọ́n á nípa pé wọ́n lè láìsí àwọn èèyàn pé nǹkan tó ń ṣe yìí kò dá nǹkan tó ń ṣe kò dá. Bọ́ a ní àwọn ètò tó ń ṣe náà kọ́ minimize ẹ̀. Nǹkan kọ́ understand pé ó ní nǹkan kan tó máa ń sọ pé the internet never forget. Gbogbo nǹkan tó ń ṣe yìí, ẹ̀yin gbọ́dọ̀ máa ń yọ̀ pé ẹ sọ the internet. Ẹ máa ń sọ pé gbogbo nǹkan tó ń ṣe yìí ló wá jẹ Ọlọ́run ọba. Àti náà ẹ sọ ni wọ́n ní máa dòkò nítorí Ọlọ́run ìtòrí ti sọ. Ó dà. Jazakumullahu khair. Jazakumullahu. Ọlọ́run àṣàyìn ní ẹ̀sán. Ọlọ́run àṣàyìn lẹ́sàn lórí. Ẹni yìí ti ń pè látẹ̀kan. Ó dà pé àwọn ọ̀dẹ̀ mo fẹ́ fi ṣe last call. Inshallah. Kí n wá kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ ẹni tí àwọn èèyàn ń mú wá látàárọ̀. Òun náà ni Àfà Saheed Shittu. Ok, ó dà pé kọ́lẹ̀ tí mo fẹ́ gbà yín náà. Náà, wa alaikumus salam wa rahmatullah. Orí ètò ní sà. Ẹ̀rá Ọlọ́run máa fún lọ́wọ́. Àmín sà. Ṣẹ́yìn Ọlọ́run nígbà gbìn láyà. Àmín sà. So, mo máa ń bẹ́ẹ̀ appreciate mo fi ṣe àwọn dáwà yìí. Ok sà. Ohun tí mo kàn fẹ́ jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ program yìí lórí pé èyí tí ó ti wà ní line ọ̀dọ́ yín tó yẹ báwọn ń mú interest lórí ohun tó ń gbọ́. Tó máa wò ó pé àbá Kutubi náà ń bẹ́ẹ̀ máa da àwọn kankan rú nínú ẹ̀sìn tọ́lọ́run tí kò máa yí wa lára. Torí èyí tó pọ̀ jù táwọn ti dẹ̀ múlò nínú àwọn dáwà yín. Pọ̀lú bá ti ń dín pé àwọn kan ń pè ní ṣò. Ìná máa gbé pé
ok mo kàn fẹ́ mo ní kankan kí jẹ́ kí n pèsè yí ètò yín lálẹ́ yìí. ok. ní pé mo kàn máa ń wúra ní pé mo máa wúra ní pé mo bára nínú ok bí ìsìnkú ń fa àpèjúwe ti pé kí ní iṣẹ́ ọ̀gbọ̀n Musa Buhari ló bí mi lọ́mọ. ok bàbá mi wàá ṣe tó kù díẹ̀ káàtó mo wá bára nínú báwo mo lè fi bàbá yẹn sá kéèsì nítorí bàbá ẹ pa ìwà ẹbọ yìí kì ṣé máa gbé sórí íńtánẹ́ẹ̀tì yìí pé bàbá mi òun lélẹ́yìí o ẹlẹ́bọ ni o oníwàhálà ni o ìdí yóò pé pẹ̀lú ìṣòro náà ni bọ̀dé ní kan máa wọ pé ipò ṣíṣe àwọn tí à ń gbé pílàfọ́ọ̀mù wọn yìí sórí kìíní báwo làwọn ọmọ wọn tó máa ẹmọ àwọn ọmọ náà máa di iPhone mu. bẹ́ẹ̀ni. báwo làwọn ọmọ wọn ṣe fẹ́ máa wà á pì. Allahu Akbar. ọ̀rọ̀ ńlá lẹ sọ o. ká má jẹ́ wá sọ pé bóyá ẹni yẹn ó máa wà níbàjẹ́ wọn á kàn máa bí wọ́n fẹ́ máa gbà fáwọn mẹ́kọ̀ọ́ owó ni. ọ̀dẹ̀ nígbà gbọ́ àwọn fọ́lọ́wà tó wà ń ta wọ́n máa bára wọn jà. bàbá ọlọ́run àsan yín lẹ́sàn-án ẹ jẹ́ nǹkan òwú sáré pàkíyèsí wa kẹrin tẹ́ ń sọ yìí gan làwárò tó nígbà téèyàn bá gbé Imam Bukhari téèyàn gbé sí gbangba Al-Imaam Al-Bukhari tó gbé sí gbangba tó wá yọ àkẹ́tì mi tí wọ́n ń ṣá lókè bẹ́ẹ̀ ni ń ṣá ń sálẹ̀ Imam Bukhari yìí àwa kan ọmọ kéwù rẹ̀ níwá àwa lè kú nítorí rẹ̀ o èèyàn kúrò lórí yìí ó bọ́ sórí Abu Hurairah àwọn sàábì Ànábì tán fojú winá àwọn tó yẹ pé ọ̀dọ̀ wọn láti jogún mọ̀tá aláǹgbé káàkiri lẹ́nu èèyàn mú Abu Hurairah ó describe fún wa ní alátẹnujẹ ẹjọ́ ẹ bá ń gbé sí irú bàbá tó bí èmi ẹjìnlẹ́lẹ̀ èmi dákẹ́ fún ilẹ̀ kan irú bàbá tó bí èmi kéèyàn kan wá mọ describe bàbá mi lórí íńtánẹ́ẹ̀tì ní alátẹnujẹ kẹ́nìkan mọ̀ pé bàbá mi ní dẹ̀dẹ̀wù rẹ̀ kẹ́nìkan mọ̀ pé bàbá mi pé kò gbọ́ lárúbáwá dáadáa àfáàsì ni bàbá mi tí gbogbo ayé mọ̀ kẹ́nìkan wá ní bàbá mi ò gbọ́ lárúbáwá dáadáa kẹ́nìkan lóun pìtàn òun wá ní ṣe bí bàbá mi ti fọ́ lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú rẹ̀ sì padà wá là ṣe báwọn haúsá máa ń pèèyàn ní mèkínní kan ẹ dákun ẹ jẹ́ kájọ mọ gbé kínní yẹ̀wò ká mọ́ ṣàbòsí o ṣe wá rí ẹni sùúrù sà ẹni sùúrù ṣe rí ìǹtẹ wá rò pé yóò ṣe àwọn ẹni tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń rò lénìí tó tá bá ṣẹ̀ṣẹ̀ ń wò àwọn ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ bàbá lénìí ni káwọn pé àwọn tó ti ń jẹ́ bàbá ti pẹ́ international bàbá làwọn ọmọ táwọn ní ju ọmọ táwọn ẹni yìí ní lọ o ọmọ tí Imam Bukhari ní lẹ́yìn ó ju ọmọ tí ẹni àfà tá bá fẹ́ dárúkọ ńlẹ̀ Yorùbá yìí bá lè jẹ́ ní àfà ni o kò sí yọ ọmọ tó lè wò ó ní lẹ́nì òun gan láàrọ̀ ọmọ lẹ́yìn Imam Bukhari ló wà so ìdí nìyẹn ṣe níbi tí kinní yìí ti wọ́ wá ó ní àwọn ẹni tó bẹ̀rẹ̀ kinní ní lárúbá ṣe máa ń sọ kinní kan pé albadiu azlamu ẹni bá bẹ̀rẹ̀ nǹkan òun ló ṣàbòsí jù lórí ọ̀rọ̀ yẹn so ẹni sùúrù. ó ti bẹ́ẹ̀ yé mi lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ. so ṣe á rí ẹ má gbọ́ ẹ kí kinní kan bọ́ ní ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan tí ẹ jẹ́ kó clear dáadáa ẹni bóyá mi náà máa ń ṣe àwọn èèyàn lọ́nà àbí nǹkan kan ẹ jẹ́ kí bẹ̀ yẹn clear. mo ní nídìí pé wọ́n máa ti ń pè é pé iṣẹ́ nǹkan gbà ní ìdígbà tẹ́ pé ó máa dàbí ìgbà tẹ́ pé wọ́n ní wọ́n ti ní àwọn tankers ẹ̀ tó máa ń fẹ́ máa mẹ́ṣọ̀ orúkọ àwọn tó ó máa dá pé mákọ̀ tí ó rí pé bẹ́ẹ̀ náà kàn ń ṣe kọ̀ láti máa wọ̀ pé bí abẹ́jẹ́ ń kọ̀ wá ní àwọn ẹ̀kọ́ ẹ̀ máa dàbí ìgbà tẹ́ pé tí ń fẹ́ máa yà mo wọ́n pé ẹ̀ sí láì yẹn tẹ́lẹ̀ òun ló wá ń bọ́ dẹ̀ ní. irọ́ mo ti ń gba kọ́ọ̀lù ní sí kò ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀lù tá a dẹ̀ mọ́ ń gbà àwọn tó bá ní ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn afẹ́ ṣe báyìí àlàyé rẹ̀ rí ẹni sùúrù irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lálẹ́ yìí irú tó yẹ káwọn èèyàn kọ́mẹ́ǹtì náà ń kọ́mẹ́ǹtì ó ní pé àwọn náà sọ tán fíìl pé àwọn ẹni yìí ń parọ́ ni ojú táwọn fi wò ni so tó yẹ pé yín bá wo pé bọ́n ṣe wá ń ṣàdúrà yẹn àbí ẹ ṣe rò pé kíní yẹn ẹ̀yin wá rò pé kò fẹ́ tẹ́ yín lọ́rùn tá lẹ́yìn nìkan lẹ wò yẹn tẹ́ bá wo àwọn èyí tó ti ń wá sẹ́yìn ní tí wọ́n máa ń ṣe ni pé kán béèrè nǹkan tí ò yé wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn. But kí ni àwọn àtúnṣe because tábà náà bàbá yìí ṣe àṣìṣe mistake torí èmi ò ti bẹ́ẹ̀ bílí nínú wọn púpọ̀ jù ó gbọ́ ọgbọ́n wá ká ọgbọ́n àti ga láti máa lo jíìpù má ti máa gbogbo ẹni tó bá ti gbọ́n tó bá ti mọ̀ gbogbo ẹni gbọ́n ni wọ́n mostly jù náà ń gbé ẹni tó fẹ́ fẹ́ sáré lọ wá fún wa náà ló máa ń sílẹ̀ máa bust out níta gbàgbà pé àwọn olóògbọ́ ẹni tó bá ti máa experience àwọn nǹkan báyìí náà rí nígbà míì náà ni pé òun náà ni ó bẹ̀rẹ̀ wá sọ́dà kejì pé ẹni yẹn àbáyẹn gbà oúnjẹ olóṣù náà wọ́n fún ara rẹ̀ because most of them nínú wọn náà máa tà mí pé ẹ má bínú sá a ní fọ́ọ̀tì àwọn èèyàn jù bọ́n ṣe ló ń bá àfà ìpè ẹni sùúrù ẹjí mẹ́ example wa anabi sallallahu alaihi wasallam gbogbo tó bá bá àwọn èèyàn náà máa ń gbé wá bá ànábì
ànábì dẹ̀ ń tọ́ wọn sọ́dọ̀ Ọlọ́run so àwọn àfáà wa tán tọ́ wọn sí tọlọ́run mọ́ àwọn ló yẹ ká sọ̀rọ̀ lé lórí àwọn èèyàn in fact ó bá ẹ̀sìn mu Ọlọ́run ló sọ fáwọn èèyàn pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun so Ọlọ́run gan ló darí wa sọ́dọ̀ àwọn àfáà so àwọn àfáà là mọ̀ wò pé ẹ ṣe wá yáyàkuyà tẹ wá ń gbé wa kúrò níbi tó Ọlọ́run tẹ́ ń gbé wa lọ bòmíì. Ẹ jẹ́ kí n gba kọ́lẹ̀ lóbi ẹ má bínú sà ṣẹ́gbọ́ jazakumullahu khairan. Wa alaikumus salam wa rahmatullah. Wa antum kadhalik hayyakumullah. No, bàbá ní wo ọtí wọn ṣe ìfẹ́ ẹ̀. Okay sir. Ní ìwà tó ń pè dáwà lọ́wọ́ tó ṣe máa ń fẹ́ rí bẹ́ẹ̀ ni. Hayyakumullah ahsanallahu ilaykum. Ọlọ́wọ́ àpò lọ́wọ́ sá. Àmín àtẹ̀yìnà jazakumullahu khairan ṣé gan. Ẹ kú mi pé kí ló ń pè é? Ẹni sọ pé ànábì kan ló lọ sí ìṣẹ̀lẹ̀ Al-Miraj. Ok, mo rí audio clips yẹn but fídíò ni kò bá wù mí. Torí rárá irọ́ tí wọ́n tún ti pa ìmísẹ̀ tún gbọ́ yẹn lé ni. So tí wọ́n tún ní abidun tó wà ń bẹ̀ ẹni abudu ló lè jẹ́. Wọ́n sì mọ láwọn ń defend ànábì ọ̀hún lẹ̀ sí ń yẹ̀yẹ́ ń bẹ̀ ọ̀hún. Ẹ̀sìn lẹ́ ń defend ànábì. Ẹ̀kún sí ànábì ló ṣẹlẹ̀ sí ẹ̀sìn lẹ́ ń defend ànábì. Ẹ̀yin tẹ́ nítorí ànábì lẹ ṣe ń gbógun ti Bukhari ànábì ọ̀hún lẹ tún já ránkì rẹ̀ ń bẹ̀ yẹn. Ṣọ̀dá ńjọ́ tọ́nà bá la bá rí fídíò rẹ̀ ó jẹ́ pa òpá ti parí ọ̀rọ̀ wọn ni tọ́nà bá tún ní ó tún bẹ̀rẹ̀ padà náà nù insha Allah. Ọlọ́run kò mọ́ ṣàgbà fún wa. Tọ́nà bá gbà wá láàyè insha Allah. Jazakumullahu khair wa ahsanallahu ilaykum. Níparí ẹ má bínú ní lè gba ìpè mọ́ gbà wá tí a bá ń pè ní lè gbé kọ́ọ̀lù mọ́. Generally nípa ọ̀rọ̀ àfà Saheed Shittu inú mi dùn pẹ̀lú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lálẹ́ yìí mo rí i pé alhamdulillah ẹ̀rí pójú méjì òun làwọn èèyàn fi ń wò ó Ọlọ́run ojú àwọn èèyàn ò mọ ní ok bàbá hello sir mo ti gbàgbé wọn tẹ́lẹ̀ wa alaikum salaam ẹ má bínú mo ti gbàgbé yíké mo ti gbé tẹ́lẹ̀ ẹ má bínú sir mo tẹ̀ dúró pé àgbà kọlù mọ́ ẹ ok sir. Ẹ káalẹ́ àbá. Ẹ káalẹ́ sir. Adúpẹ́ sà. Alhamdulillah sà. Tó wọ prógámù wáyé. Ok sà. Ẹni tá a ti bá Ọlọ́run fi àlùbáríkà sí. Àmín sà, àmín sà. Mo torí kan mọ̀ kàn fẹ́ kí a ṣe àkíyèsí. Ok sà. Wọ́n bínú wúrà rọra mú mi díẹ̀ ni. Ok pẹ̀lẹ́ musa mo rí pé òun yóò já gere dáadáa lálẹ́. Bẹ́ẹ̀ni. Ok sà. Ṣáàrí kálímọ̀ kan máa sọ pé èèyàn da èsì wú. Àkíyèsí gidi gan bẹ́ẹ̀. Kí ni wọ́n ń pè ní èèyàn da èsì wú náà? Ìjẹ́ ń pè ní èèyàn da èsì wú ní pé ní gbogbo ẹni tó bá ti fi ẹsẹ̀ kó lójú ọ̀nà. Bọ́lá láwù bọ́lá rọ̀ṣùn. Ní wọ́n ní bẹ́ẹ̀ ní dẹ́sì wú. Gbogbo tó ń kéèyàn máa wí tó bá ti fi ẹsẹ̀ kó lójú ọlọ́run wí. Kí ànábì wí wíwú ẹni bẹ́ẹ̀ ní dẹ́sì wú. Àwọn èèyàn ọmọ tí òsì bá wọn. Alhamdulillah. Ẹ dákun nǹkan tuntun kan bẹ tí a mú wá ni. Kò sí nǹkan tuntun tí àwọn alìsùn náà mú wá tí ó gbé kí ni ànábì wí lọ. Ilé Yorùbá àwọn. Ẹlẹ́ẹ̀kejì tí Ọlọ́run aláàánú kó fi ọ̀nà mọ́ àwọn èèyàn wa. Àmín, àmín. Ẹ̀rí ká máa bú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà. Àwọn àfẹ́ẹ̀sì kò jẹ́ kí àwọn èèyàn wọ́n mọ rírì àwọn oníẹgbẹ́ ẹ̀sìn wá. Wọ́n rò wípé ní àwọn bàbá wa nìkan àwọn ni wọ́n gbẹ́sìn wá. Àwọn ìmáàmù Buhari ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí wọ́n jà fẹ́ sìn. Àwọn ìdánwò torí pé ní kìí ṣe èdè wa. Ó yẹ kí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ gidi lórí eléhùn. Insha Allah. Ṣé rí kálímọ̀ ìpè ní èèyàn wá láti lẹ́ra lágbáwá? Ó yẹ kí wọ́n máa dùn ìpè ní èdè ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òun náà wọ́n ti fi rẹ́ẹ̀sì, òun náà wọ́n fi mú ẹ̀sìn bá. Ó dùn mí pé ní kò sí ohun. Àbáwá Kutubi. Hayyakumullah. Ọlọ́run aláàánú yóò máa ràn yín lọ. Àmín sà, àmín àtẹ̀yìnà sà. Kí ni ìtumọ̀ pé a nífẹ̀ẹ́ ànábì? Sallallahu alaihi wasallam. Gbogbo ọjọ́ ń pè ní a nífẹ̀ẹ́ ànábì ní ìpè ní ìta ànábì bá wà láti ẹ̀
káàdì mú ìjọba ní ká má ṣe kò sí tó ju ìfẹ́ ànábì jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ tó bá lò nífẹ̀ẹ́ ànábì lónìí sábà ní ànábì sọ pé kí ní báyìí rí ọgbọ́dọ̀ máa yírí ẹ̀ wò láàká ẹ̀ ọgbọ́dọ̀ máa sọ fún ipò sọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Kí ń dá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nù láti máa wú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ wa máa wò ó pé ní àkíyèsí Yorùbá ní àwọn bàbá tiwọn náà kọ́lọ́ aláàbùkọ́ pa àṣìṣe wọn rẹ́. Àmín, àmín. Lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ṣe àti jihadi tí wọ́n mú wá ibi tí ìmọ̀ wọn gbọ́n ni wọ́n ṣiṣẹ́ mọ́. Jazakumullahu khairan. Ó lè léyìn kọ́. Jazakumullahu khairan. Àbẹ́sì irú aṣọ kálímọ̀ fún àbẹ́sì irú. Ọyọ kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ kí ni wọ́n ń pè lẹ́ni tí ń bẹ́sì irú. Lágbára lọ́dọ̀ Ọlọ́run. Jazakumullahu khairan. Ṣé kí sọ ọ̀rọ̀ Ọlọ́run tàbí ní bẹ́sì irú ni àbẹ́ni tí ń polówó ẹ̀bọ? Àkíyèsí pàtàkì. Ẹ ṣeun sà, Jazakumullahu khairan. Àmín sà, àmín sà. Ọlọ́run aṣà lékún àlàáfíà sà. Àjíǹde ara ìmọ̀ ìyá sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà. Salamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Imam Kutubi. Hayakum. Adúgbò sà. Alhamdulillah. Alhamdulillah sà. Tí ẹ máa ń ṣe dáwà. Tí ò bá ti ṣe débi kẹ́ parọ́ ọmọ báyìí náà, dáwà ò tí inú mi dùn pẹ̀lú kọ́mẹ́ǹtì yìí o. Ká ní mo lówó ní kí n fún yín lẹ́bùn o. Aláìkárí àmọ́ mi lówó yìí ní fún yín kankan. Ẹ má send account yìí ní fún yín kankan. Ó yẹ kí n fún yín lẹ́bùn pẹ̀lú kọ́mẹ́ǹtì ẹ̀sọ́ ẹ̀. Ipe mo kú oríire. Alhamdulillah. Ànábì sọ pé sọmọ sọ̀rọ̀ ẹnì tó bá pẹ́ láyé nínú yìí o. Ó yà àwọn agbóhùnbí ẹ̀rọ rí tó. Àdéhùn kọ́lọ́ rẹ̀ kẹ́ pẹ́ láyé lórí àdá. Àmín, àmín. Sẹ́ni tí wọ́n ṣe yìí, àwòkọ́ ṣe tèmi ní kọ́lá ayé lálẹ́ yìí. Ó ti ṣe ìjẹ̀kára yín gbóná jù. Ó dùn yín lóòótọ́. Adẹ̀bẹ́ náà wọ́n máa yára tí a sọ̀rọ̀ rẹ̀ yìí. Kọ́lọ̀ kó jẹ́ kí òun náà lè rí ilé yìí. Kọ́lọ̀ kó jẹ́ kó náà lè wò ó. Ṣùgbọ́n o, gíráfíìkì rẹ̀ tó ń pa mọ́ òun. Aywa. Àwọn ibi tí mo ń bọ̀ nìyẹn. Insha Allah. Èèyàn ní Ṣáìdì o, èèyàn làwọn náà ò gbọ́ àwọn lè gbé nǹkan. Ebi lè pa wá bákan náà ni o. Ọ̀rọ̀ mi ò dùn wá bákan náà o. Bẹ́ẹ̀ ọ̀bẹ̀dà. So kàyà àlè fi yẹn. Jazakumullahu khairan. Alhamdulillah. Jazakumullahu khairan. Jazakumullahu khairan. Ẹnu ẹ ṣe àyẹ̀yẹ̀ lẹ́ta wà tí à ń gbọ́ yín àwọn tí mo fún parọ́ bọ̀ ibi láyé káyé gbọ́. Insha Allah. Jazakumullahu khair. Ẹ ṣe gbèsè. Ọlọ́run sọ yín lẹ́san lórí. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pà nígbà kọlù mọ́ but bàbá mo ti dá wọn dúró tẹ́lẹ̀ so ọlọ́mọ ṣàbá san wọ́n lẹ́san lórí. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ àfa Saheed Shittu. Tán bá ní nínú ẹni tí ó bùkátà sí ká mọ ṣàdúrà fúnlẹ̀ Yorùbá yìí ọ̀kan làfà yìí. Àsìkò yìí nẹ́tíwọ́ọ̀kì mi gbọ́dọ̀ gbórí dúró lásìkò yìí ọ̀kan ni àfáà tá à ń sọ yìí ọlọ́mọba ẹ wo adúrú àwọn èèyàn tí wọ́n ń pè ẹ wo àwọn èèyàn ẹ wo bí kálukú ṣe ti rìnrìn àjò ẹ̀ kéèyàn tún wá ń lo òyìnbó kó tún mọ ibi tán ti ń ṣoògùn la ilaha illallah ẹ̀gbọ́n nílùú òyìnbó kéèyàn ti mọ ibi tán tún ti mọ ń ṣe oògùn nílùú òyìnbó sẹ́ni pé ẹ tó tún wá ní ó tún confam sẹ́ni pé nǹkan yẹn kọjá bẹ́ẹ̀ káwá ní wàásì ẹnìkan lẹ́ni náà wá gbọ́ wàláhì ṣe olórí ńlá ni òun bàbá Saheed Shittu mi máa ń ṣàdúrà kan fún wọn ní kọ̀rọ̀ àmọ́ Ọlọ́run ti ní yóò bọ́ gbangba lẹ́nu òun ni pé iṣẹ́ yìí àníyàn ìmọ̀ ń baṣẹ́ jẹ́ Ọlọ́run ò ní jẹ́ káníyàn yóò burú débi tí ó baṣẹ́ yìí jẹ́ Ọlọ́run wá ní jẹ́ kẹ́ jọra yín lójú mbẹ́ mo rò pé kẹ́yìn náà mọ̀ wùwá báyìí Ọlọ́run ọ̀bọ̀ ò ní jẹ́ jọra yín lójú ṣé ẹ wá rí àwọn èèyàn ẹ jẹ́ ká kíyèsí kinní kan lásìkò yẹn tó bá wo bí àfà Saheed ṣe wà nísìnyí àfà ti yàtọ̀ o ká jẹ́ ká jọ bẹ̀rù Ọlọ́run ọba o àfà Saheed Shittu ti yàtọ̀ sáfà Saheed Shittu tàná alhamdulillah gbogbo ọ̀rọ̀ tẹ́yìn èèyàn ń sọ àwọn náà ń gbọ́ ìdílé fi mọ̀ yí pé ẹni yìí náà ń ṣe wèrè ìyẹn lára ṣe mọ̀ yí pé ẹni yìí náà kì í ṣe pé bóyá àbí òun náà fẹ́ dáadáa kọ́ àmọ́ ńgbà míì bó làwọn tán ń pírẹsẹ̀ntì ọ̀rọ̀ ṣe ń pírẹsẹ̀ntì ẹ̀ then nígbà míì àwọn ẹlòmíì tó yẹ káfà àti expect kan sọ wọn sọ ńgbà náà ọ̀rọ̀ wa dílẹ̀ ní kálukú ṣe wá ń sọ nǹkan míì ó wá jọ pé ó ṣe jẹ́ sílẹ̀ wá ń sọ níjọ́ èmi àti yín tí ń jọ ń kọwọ́ bọwọ́ tàjọ ń jẹ tàjọ mu kí ló dé tẹ́ rí tẹ́lẹ̀ rí yín gbà náà ó jẹ́ ká fà mọ́ ríru wọn nílì alábòsí tó jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba pẹ̀lú ra wa
ìdí ni àbá Saheed Shittu abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run san àfáà náà lẹ́sùn lórí ọlọ́run túbọ̀ wá dúró tí wọ́n jù báyìí lọ ṣé wàá rí ibi táwọn èèyàn ń pè wọ́n sí mo mọ̀ káfà náà ń gbọ́ èmi dẹ̀ mọ̀ pé ìyípadà ó bá àbí idhnillahi ta'ala ọlọ́run ọba yóò bá wa ṣàánú àfáà náà yóò rí pé èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ olóore tó báyìí ká wá rí nǹkan kan tó wá fẹ́ kù síbì kan tẹ́ ké ibẹ̀ gbogbo alẹ́ ni wá fẹ́ kò lé lórí pé ibi báyìí o mọ̀ àkébí tó àwọn ń sọ yẹn ó dá mi lójú bí ò jẹ́ lẹ́nìí yóò jẹ́ lọ́la àmọ́ gbogbo ẹ̀yin tẹ́rí tàjọ ń sọ ẹ mọ́jọ sú wa ẹ sì má dá sí rọ̀f gbogbo àwọn èèyàn kan àwọn èèyàn máa ń pè mí gan o ẹlòmíà ni àfikẹ́ bọ́ta àfikẹ́ sọ̀rọ̀ ẹ̀ àfikẹ́ ṣe gbá kódà mo mọ́nà ní pé àfáà ẹ má ba ṣe mọ́ o títí yín lọ dáadáa ẹ má jẹ́ kó bá yín èmi ò lè gbà tán jẹ́ tèmi ò ní lọ dáadáa bọ́lọ́n pè mí náà mọ́ ṣe ọlọ́run kọ́ yẹn mọ́ ṣe ni ṣẹwàá nìkan ò sì rí ẹni tá a kọ́ níkà tó ṣèkà ni òun náà ní tinú ẹ̀ ṣe ni tèmi náà ò bá ti ya karamba ní kò yẹ káfà kọ́ mi kémi náà wá rí ṣe so tó kù ni pé tẹ́ bá ti ń lé àwọn èèyàn kúrò lára àfà á jẹ́ pé ẹ fẹ́ràn àfà yẹn nìyẹn á jẹ́ pé ẹ ń wá pé aburú nì kó gbé déwájú Ọlọ́run bá nìyẹn ìjú ẹgẹ́ ṣe ni pé ìgbà èyí tẹ́yìn náà sá yìí náà mọ̀ sá ẹ jẹ́ kí o gbọ́ èyí tí ẹ bá mọ̀ pé àfà lẹ́yìn ẹ mọ̀ pé lẹ́wọ́n lẹ́yìn àfà ẹ bá dẹ̀ tún kíní ṣe ẹ̀yin tẹ́ sọ ní tútù ẹ̀yin tẹ́ kódà ìwọ míì kan lè díje kan dìde lóru lágo mẹ́rin orúkọ wá pé fóònù báyìí akínóde tẹ́ fi ń pè mí lóru àfà Saheed mo fẹ́ràn yín torí tọ́lọ́run àmọ́ ibi tọ́rọ̀ yín bí obi ìbá ń fẹ́ kẹ́ bẹ́ẹ̀ tún bí ṣe ẹni táwọn sọ yìí ṣe wèrè so mánà wo la fi àwọn tó ń pè àfà náà lákìyèsí mánà wo náà lẹ́bí ń pe lákìyèsí sọ̀rọ̀ yẹn náà ó gba kákìyèsí ẹlẹ́ẹ̀kejì àwọn tó sọ pé wọ́n padúró báyìí mẹ́mi èmi wá pírẹsẹ̀ntì ẹ̀ báyìí ọ̀rọ̀ máa ń dùn wájú ra wa lọ wá ti yàtọ̀tọ̀ síra wa o a sì ọ̀rọ̀ náà àbáwá mú ìmọ̀ káwọn padà sọ náà padà sọ yìí dẹ́nà ẹ̀ bá mọ gravity irọ́ tí wọ́n ń pa mọ́ àfà yìí ó lé o kán mọ parọ́ apààyàn mọ́ yàn kán mọ parọ́ páyàkìlà lè yàn kán gbọ́rọ̀ èèyàn gbangba pé nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ tó jẹ́ pé wọ́n ń parọ́ mọ́ ni kán pé èèyàn yìí pé ńgbà náà inú ẹgbẹ́ òkùnkùn ló wà kán tún dídì lẹ ọmọ sísà kan náà sísà yẹn àwọn náà alájà yẹn pè mí bí àbẹ́ òun mọ̀ye parọ́ wọn mi kí mi àtàbá Saheed ń bára wa sùn ibi àtàbá Saheed yẹra wa ẹni náà mo ṣe ń pẹ́ẹ̀tì wọn gbà tí yẹn ń pẹ́ẹ̀tì ọmọdé ni pé alájà ẹni yìí parọ́ ni ọ̀rọ̀ yóò rí irọ́ sì ni ẹ̀yìn irọ́ ló pa mẹ́ni náà ẹ̀yìn gbà náà ẹni náà ló ń kọ́ àkáǹtì sí ìyọ̀sùn lọ́wọ́ ẹni yóò mọ̀ ń pa àkáǹtì lóòótọ́ wọn àtàfà ìjọ mọ́ra wọn mọ́ra wọn rí torí pẹ́jọ wà ń lo òyìnbó kìí ṣe wọ́n mọ́ra wọn rí wọ́n jọ ń yẹra wọn lálẹ́ àdè pa irọ́ ìmọ̀ yẹn nìyí gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ ẹ̀wù kan máa parọ́ mọ́ yàn ṣẹ̀mọ̀ láwọn ọ̀rọ̀ tó yẹ pé bí wọ́n tún ṣe pírẹsẹ̀ntì ẹ̀ nígbà míì ẹ̀rú báyàn wọ́n ti sọ̀kan níjọ́ pé ìyẹn ló mẹ́mi náà béèrè lọ́wọ́ ẹni tó sọ ó ní ọ̀rọ̀ pé àbí kíní ẹgbẹ́ òkùnkùn ni wọ́n pé lógo wọn yẹn pé lógo àwọn ẹgbẹ́ òkùnkùn ni ṣé nígbà tó lọ gbé píkṣọ̀ bíi láti jọ jòkó lóde kan wá lẹ́jọ́ wà lóde tó gbé píkṣọ̀ bẹ̀ wá báyìí tó wá ní ẹ wo bí táwọn ya sákù sí yìí o ẹ wo bẹ̀ dáadáa ẹ máa rí lógo yẹn bẹ̀ o wàláhì mo dẹ̀ ń yí fóònù báyìí mo dẹ̀ ń yí báyìí ẹ ní rí nǹkan kan bẹ̀ ẹ dẹ̀ pé mọ̀ kí nǹkan yẹn wá ń jò ó tó ìfàṣẹ rí ní táìmù yẹn àwọn yìí náà wò ó pé àbẹ́ ẹgbẹ́ òkùnkùn lógo ló kí ẹ dáa wọn pé àṣẹ ni ó ṣe àṣẹ ni tó tiẹ̀ wá ń tòsí olúwa rẹ̀ náà ló ṣe gbogbo àwọn irọ́ bẹ́ẹ̀ wọn ní pọn pámọ́yàn kára ẹnìyẹn náà mọ́ bù má sọ ká tó máa sọ pé ẹni tó yẹ pé ọlọ́run ò dáhùn lóní sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́yíta kíní kan tún bẹ tá a fẹ́ mọ̀ reality kan ni bọ́lọ̀ ṣe dá kálukú wa nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ ń bá ti rábà Saheed jíjọ́ pé nature ẹni tí ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àfọ gba pẹ̀lẹ́ ti mọ̀ kó dẹ́ mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ táfọ gbà kì í ṣe pé àfọ̀n bá yẹn jà nìkan táfà bá ń bẹ sọ̀rẹ́ gan tẹ́ bá jọ ń sọ̀rọ̀ gidi kan àfọ nìjẹ́ ẹ̀kan tó mọ́ serious ibi ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbogbo ọ̀rọ̀ bí àtẹ̀yàn ń ṣeré pa náà ni so irú nature bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ fúnra wa tó tá a bá mọ̀ fúnra wa a mọ̀ ṣàbòsí ara wa tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ àwọn amọ̀dọ́gbọ́n mọ̀ lẹ nǹkan tẹ́ni náà jẹ́ a mọ̀ lẹ mọ́ra wa so gbúrú àwọn ọ̀rọ̀ ìwọ̀n ni mo wá pa mọ́ yàn kẹ́niyẹn mọ́ misbehave ṣùgbọ́n táwa ń bá fa àṣọ rèé tó ń fa tèmi ò lè mọ́ ní káfa ṣe sùúrù rèé ni pé bí yẹn bá ti wá gbéṣẹ́ dáwà dání kó mọ retí irú ẹ̀ wọ́n pa tó jù báyìí lọ fún Ànábì wa Muhammad òun mo ṣe máa ń kí àyà kan fún àfa ẹni wàá dùn páwọn náà ti wá ń ké gan nísìn àyà ẹni pọ́ lọ́wọ́ bá dídí sọ fún Ànábì ló wá ní wasbir ala ma yaqulun wahjurhum hajran jamila Olúwa ní tó bá ti ń sọ gbogbo ẹ̀ mọ́ ní sùúrù lórí tí wọ́n máa wí o ìyẹn ó yẹ ká máa múnú àyà ẹni pé ó túmọ̀ sí pé wọ́n máa wí nǹkan lọ́nà ṣe ni wasbir ala ma yaqulun wọ́n máa wí nǹkan o àmọ́ máa ní sùúrù lórí tí wọ́n máa wí tó bá ti wá di pé wọ́n ń wí ẹ̀mí rẹ̀ ò fẹ́ gbé Olúwa ní wahjurhum pawọ́tì hajran jamila Ọlọ́run tún ní ìpawọ́tì tó tún pawọ́tì ìpawọ́tì tí ó tún beautiful ni o ẹ tún wọn lọ́run Ọlọ́run kan ní pawọ́tì ìkọsọ́ di kan burúkú tún pawọ́tì lọ́nà tá tún wò pé ẹwù bẹ́ẹ̀ ní ilẹ̀ ṣe kódà kò tiẹ̀ tún ṣe bí wà tó ń bá wa jà bọ́lọ́run ọba ṣe kọ́ wa nìyẹn ibi tẹ́mi ń bá tẹ́mi wá ń pe àfa àlọ́ lélẹ́yìí so àmì fún àfa lẹ́skíùsì gan-an níbi ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sí wọn pé tó bá ṣèmí náà tó bá jẹ́ lòmíì náà tíyàn lè fara dà bẹ́ẹ̀ gbogbo náà lọ́n ti ṣàṣejẹ yìí ó mọ̀ tó yẹ kó mọ̀ lè mọ́ tí tó nǹkan
ẹ dákun ńjọ́ tóbi nìkan bá jáde lọ́wọ́ sọ ní pé oyún tó ń bẹ́nu mi yóò Hakeem Kutubi ló fún mi ní yóò ẹ tí mọ̀ bí màá ṣe react pé àbí nílé tún lè present ẹ̀ bá àmọ́ mo bẹ Ọlọ́run gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń gbede Ọlọ́run dákun jẹ́ ó máa bá hikmah ńlẹ̀ kó máa bá ilmu ńlẹ̀ kó máa bá hilmu ńlẹ̀ kó máa bá sọ́búrù ńlẹ̀ kó máa bá gbogbo dáadáa ńlẹ̀ so àmọ́ gbogbo kíní ìwọ̀n ní máa parọ́ ẹ̀ mọ́yàn tẹ́ni tí mo sọ ọtọ́ nígbà àwọn méjì tó ń bí friend ara wọn pọ̀ ló ń kó dání tẹ́ bá mọ bẹ́ẹ̀ ni náà ṣe bẹ́ẹ̀ bó ṣe dún ẹni náà tó wọn á ní pé kò rí bẹ́ẹ̀ yẹn ṣe àwọn ò mọ̀ ń pa àkáǹtì ṣébi ọ̀ṣọ́lù nígbà mo padà tún mẹ́ tó mọ̀ ń pa àkáǹtì gan ẹni gan ṣe gbé àbáṣà ìdí táwọn yìí débi tí wọ́n mọ̀ yẹra wọn lálẹ́ alẹ́ ni ọ̀hún ríra wọn rí ṣẹ́rí ibi tọ́rọ̀ ń lọ báyìí so àwọn tí wọ́n máa ń parọ́ mọ́yàn bí ti máa ń rí nìyẹn wa kadhalika yaf'alun ẹ máa láti gbọ́dọ̀ ní wa kadhalika yaf'alun bí wọ́n ti máa ń ṣe nìyẹn so àfàwà Saheed Shittu dáadáa tọ́lọ̀ ń lò yín fún làwọn èèyàn ń kà yìí ẹ̀ríkẹ́ bí mo ṣe máa ń bá yín sọ lórí platform yín náà rè ana uhibbukum fillah yìí tí mo sọ ẹ̀ríkẹ́ tí sọ lójú yín rí àwa fẹ́ràn yín torí tọ́lọ́run àwa ní rí nǹkan tó lè fẹ́ bá ń tẹ́ gbé dání jẹ́ ká mọ̀ sọ fún yín o ẹ dákun sùúrù dọwọ́ yín ẹ ti ń kọ́ sùúrù mo rí bẹ́ẹ̀ wàláì mo rí bẹ́ẹ̀ mo rí pé ẹ ti ń kọ́ kódà irú prógráàmù kan tẹ́ ẹ ṣe lánàá tọ́lọ́run dẹ̀ bá ṣe tẹ́ rí bí tẹ́ ẹ lọ àtáàkì bàbá tó fẹ́ kẹ́ àtáàkì ó dùn mọ́ mi o ó túmọ̀ sí pé Ọlọ́run ti ń gbàdúrà Ọlọ́run tó wá gbàdúrà yín náà mọ̀ ṣàdúrà fún ara yín ṣe wá ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn àfa àdúrà ni ẹ mọ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ káfà yí padà àdúrà ní kẹ́yìn náà mọ̀ ṣe fún wọn mo mẹ́nìkan tó pè mí lásù ìgbà ẹ bá rí bóun náà ṣe sọ̀rọ̀ tó lé òun tó ní pé àkọ́kọ́ kò sí táwa lè sọ lórí ọ̀rọ̀ àbá Saheed Shittu ohun tí ẹ̀ lè kọ́kọ́ gbà náà mọ̀ pàmì lè ti sílì ẹ̀mí wọn Ọlọ́run tún gbogbo wa náà ṣe tó gbà fà fún ẹnì kọ̀ọ̀kan wa ibi ni a dúró báyìí ní alẹ́ yìí náà insha Allah ta'ala ọ̀rọ̀ tá a ti wá yanjú yìí àwọn ò ní padà bẹ̀ mọ́ o bí idhnillah látọ̀la a padà sínú àlàyé al-arba'un an-nawawiyyah èyí ò ní mọ̀ jẹ́ ọ̀la ọjọ́ Jímọ̀ kápálẹ̀ lónìí khutbah níjọ́ Sátọ̀dẹ̀ kálọ̀ lónìí halqatu tafsir níjọ́ Sunday ba'da al-fajr insha Allah kápálẹ̀ níbi halqa umdatul ahkam then àwọn muhadarat wa ta ní káàkiri lábẹ́kúta níjọ́ Sátọ̀dẹ̀ insha Allah ó ṣe ká live ẹ̀ tí network bá dáa bákan náà ọ̀dọ̀ Sheikh Abdul Yunus àpàdé mẹ́ níjọ́ Sunday àti níbi kan náà ní Ayọ̀bọ̀ mi ìrántí àdírẹ́sì tí wọ́n inshallah ó ṣeé ṣe tabadi gbogbo ẹ̀ náà live àwọn táwọn ọmọ bá lọ́nu àjẹkáwa gbogbo ẹ̀yìn àfáà tẹ́ bá ti ṣe súnà dákun ẹ máa bá ìpèpè lọ tán bá ti ń parọ́ báyìí tẹ́ bá ti yan lẹ́ẹ̀kan náà kó mbẹ́ Baba Saheed Shittu wẹ́kẹ́ iná wa mú hikma kan bí tẹ́ bá ti parọ́ tẹ́ ti yan ẹ dákun èdè kó mbẹ́ iṣẹ́ pọ̀ ńlẹ̀ tẹ́ fẹ́ ṣe ibi tẹ́ fẹ́ pé àwọn èèyàn sí ọ̀pọ̀ àwa bẹ̀ Ọlọ́run ṣàlékún mímọ́ ìmọ̀ náà àti níjọ́ kan làbá pé mi làbá náà jù lárúbá lẹ́mu Baba Saheed ilẹ̀ jù lárúbá rẹ̀ níbẹ̀ rẹ̀. الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب